كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربه فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى يا رب قد جئت ذرعا بالأمور وقد رجوت فضلك أبشرا ثم لم أزل أرجوك والحال لا يخفى عليك ولا ما كان لي من حياة البؤس والعتل وقد تعلمت علم الدين في لغتي أنزلت فيها كتاب الذكر والمثل شربت فيها حياتي من بدايتها إلى واسطها والنفس في شكري لكن على غير جدوي في الحياة وقد ضلت معيشتنا كان على البشر قدرت عيش بني الإسلام يا صمد كأنه في ضلال الدين والأدل وتؤتي قوم النصارى واليهود وقد نالوا بحياتي قسمة الأزل وما لنا غير القرآن وحكمته ومثل كل حديث خاتم الرسل على اعتبار على توفير دولته ومنعنا حظنا حتى من الأمر يا خالق الخلق يا رحمن قاتلة يا من يرى ما خفى يا عالم الجبل أنت الذي قال ادعوني أستجيب لكم فرموا بيدك النجوى وذا الزلل إن العدا كلهم يسعون في تلفي ويزعمون بأني لست بالناجي أسألك ربي ببطال ما صنعوا فأنت ربي لا يعبد الراجي يا جارة الله حلل كده ما ربطوا وشتت شمل أقوام الذي اختلطوا الله أكبر سيف الله يقتله وكل ما قد خلا في رأيه مغلطوا فسيكون عليهم وقد يظنون بنا سرا وجهرا بسم الله الرحمن وجهرا بسم الله الرحمن فلما كان يتيبني ولسوف الذي صدقت إن شاء الله لا صدقني عليك إن شاء الله في شقاوة tí màá bá kò fi ṣe gbígbé. Àwọn ọlọ́run lè fi gbé Kùránù tí Kùránù kò fi ṣe dáná. Bẹ́ẹ̀kún fi bò wọ́n lọ pé kékeré. Àtàwọn àtàjọ́ ń fẹ́ra wa. Àtàwọn àtàjọ́ ń fẹ́ra wa. Àgbẹ̀dẹ̀ pé wọ́n máa ti dáná jíjẹ. Ìbẹ́pẹ́ tó kún máa ti dáná jíjẹ. Ẹni náà mi yẹ pé ń wà
Yẹpẹrẹ kéde tó wà lókè, yẹpẹrẹ kan tó wà wálẹ̀. Kò ní wọ́n lè bá máa bá wà, kò ní wọ́n lè bá máa bá wà. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Jẹ́mọ́ ẹ jẹ́ ká sọ pé alhamdulillah. Alhamdulillah. Ẹ tún jẹ́ ká sọ pé alhamdulillah rabbil alamin. Alhamdulillah rabbil alamin. Ọ̀gá oore tí àwa máa ń dúpẹ́ lé lórí òun náà ni pé Ọlọ́run ṣe wá ní mùsùlùmí. Wà ní زادني شرفا واتيها. lọ bí léyàn ولو شاء ربنا كنا نصارى كنا يهودا ولو شاء ربنا كنا يهودا. tó bá kúkú wọ lọ ọ lágbára àti lè ṣe wá ní Yahudi. وما دين اليهود بدين شكوني. ẹ̀sìn Yahudi sì ní ẹni tó bá máa ti ń pè ní Judaism, ẹ̀sìn Yahudi Judaism kò ní fọmátì kankan kódà nínú ẹ̀sìn wọn kí wọ́n tó lè recognize ẹ pé ara ẹ̀sìn yìí ò ní ọ tí ìyá rẹ bá ilé jẹ́ Yahudiya òní á tó lè kà ọ́ kún tí bàbá rẹ bá jẹ́ Yahudi tí bá bí ọ sínú rẹ̀ wọn ò lè fún ọ ní recognition àbí tí ìyẹn yẹn bá tó jẹ́ ẹlẹ́sìn yẹn ni wọ́n tó recognize pé original ọmọ ọkọ ẹ̀sìn nù sẹ́sì lélẹ́yìn. wọ́n lè ṣe ọmọkùnrin kò náà sọ̀rọ̀. àfọ̀dọ̀gbọ́n ní tó bá tún wọ Ọlọ́run ni kò bá tún ṣe wá ní Christian. Màárùbáni fi jábàlì ní jẹ̀lílì. Màárùbáni fi jábàlì jẹ̀lílì. Màárùbáni fi jábàlì jẹ̀lílì. Sẹ́ni tí kìí ṣe bá ń polówó ọjà o, ẹ máa gbọ́ mi o. Àwọn tá a jẹ́ Mùsùlùmí, Ọlọ́run fún wa ní àpèjúwe kan nínú ọdún yìí. Tínú rẹ̀ kó fi máa dùn yìí pé wàláhì ìwọ́n tó wá tó ń dá òtún lẹ́sìn tó wáyé nǹkan ti sí ọ́. Ṣé bàbá wa táwọn Kírísítẹ̀ jọ ń gbàwẹ̀ pọ̀ ni? Ṣáàwò ti gbàwẹ̀ ni. Pásítọ̀ ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín sọ́gbà. Wọ́n lè ṣe ọ̀rẹ́kùnrin torí pé kì í sọ Ọlọ́run ló design rẹ̀, Ọlọ́run ló design Islam. Ó jẹ́ pé ló design rẹ̀ yẹn, gbogbo ayé ọmọ ẹsẹ̀ lọ ni. Bí Mùsùlùmí kan wá lé nìkan tó ń gbóúnjẹ sẹ́nu lọ́sàn-án yóò mọ̀ wò pé àwọn òkú lélẹ̀ lọ́sàn-án àwẹ̀. Bí ẹ ṣe ní kí Nàìjíríà ẹ má wá sí kí lórúkọ rẹ̀, ẹ má wá sí múra, ẹ má ṣe gbá, wọ́n padà fún áfíìsà tó ti bí àwọn èèyàn kórí wọlé ládùúrú owó. Ẹni tó bá lọ múra tó dé bẹ̀rẹ̀ yìí lónìí tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ kò lè ná less than 4 million naira tó bá lọ múra báyìí. Bí ẹ ṣe gbówó ní Mákà tó tí máa ń sọ̀rọ̀ nípa Mákà ọlọ́nyá láìdí àti ẹ̀ ń pa rẹ̀. Bí ẹ ṣe gbówó lè tó níjọ́ Monday tó lọ yìí kì í ṣe agbára ìjọba stéètì kankan. Agbára tó kìíní kì í ṣagbára ẹnì kankan gómìnà kankan ò lè dá sí léyìn federal ni ẹ ti ń bìtàmì rẹ̀ pé ibà ilẹ̀ ẹ̀sán wọ́n dẹ̀ ń gbé jáde níjọ́ Monday yìí pé 1,900,000 ó ti gorí owó ájì yóò sì níjọ́ Thursday òní pẹ̀lú ògbọ́lọ́ tó wà lẹ́dí aago 12 àwọn ti ti pọ́tà méjìlá ti lù ṣùgbọ́n náà rọ̀bíkà ó tó tẹ̀ mí. Sẹ́rí kọ̀dẹ̀ mí náà o
ẹni tí ó lọ lọ o reason ni pé wọ́n ti pọ́tà tí a ń sọ kò sí stéètì kan kò sí private operator kan tí ò ọ̀pọ̀lọpọ̀ ló ti rèrò ṣùgbọ́n kálukú lọ owó yá ọmọ ọ̀gá mi kan ní ìṣe orí eré ni wọ́n wà láti dàjí wọ́n sàn owó yá wọn ò tí ì ní ẹ mú ọmọ wa iye owó èèyàn tẹ báwọn fẹ́ kó lọ mọ́kà tí ọ̀bá ti wọ pọ́tà Central Bank lónìí kọ̀ lọ́mọ́ tí wọ́n ní tó kọ́ kẹsà ẹlòmíràn bá sàlẹ̀ lọ owó èèyàn 40 wọ́n sà lọ ọrùn mọ́ ṣùgbọ́n ẹni tó bá tẹ́lí wọlé padà lẹ́yìn bí ẹ ṣe gbówó lé lórí wọn kọ́ máa mọ́ ọ̀rọ̀ 8.5 million 9 million naira 9.5 10 million oní òfin lọ mọ́kà ibi tí wọ́n fẹ́ lọ ni pé wọ́n gbé owó jáde níjọ́ Monday kí ni yóò fún àwọn tí èsè mùsùlùmí lórí o sẹ́wọ̀n àìmọye wọn ti jáde lórí social media kí lẹ̀ ń lọ sí ní ibẹ̀ gẹ̀gẹ̀ náà kí lẹ̀ ń lọ sí bẹ̀ adúrú owó adúrú kíní kan nígbà tá a àdírẹ́sì àwọn èèyàn ní bcs wípé owó tí a fi kún ni o kìí ṣèjọba Ọ̀yọ́ state o kìí ṣèjọba kìíní kẹ̀kẹ́ o àtòkè ni o ẹ̀ẹ́dẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni àkàn rojọ́ o níjọ́ tọ́sí wọ́n dẹ̀ ní ó kúrò sí o àwọn èèyàn jáde mọ́lẹ̀ níbo ni ká máa mú lọ àwọn èèyàn nara wọn sọ̀mìtì kìíní lánàá ni àwọn èèyàn ti lọ sanwó èrò tí mo bá lọ́dọ́ lánàá kò sí ìfẹ̀nu kó mo ní sẹ́ lọ́dà pé wàláwùsà náà rọ́pù náà kún náà Yahuda Ọlọ́run ló ní Islam. Mo pàdé ìyá kan bẹ̀ lánàá mo sì rò pé mọ̀mọ́ sí ara yín lọ ni ọmọ náà ló ń tu owó tọ̀ ẹni sẹ́rí wí 1.9 million sẹ́mà Ọlọ́run ló ní Islam Ọlọ́run ló ní. wàlákìnnà khuliqna ìdí khuliqna. Bí a kò bẹ́ẹ̀ akẹ́gbẹ́ ń wọlé ni pé gbogbo ẹni tó bá mọ̀ ọ́ lóore kó sì alihamudulilá. Ya Rabbana ya Ilahi mo fẹ́ lójoojúmọ́ pèsè lámùtara yé mọ̀ mímọ́ níbẹ̀ ni kò ti dá mi lọ́lá. Àdánwò tí ó bá wa tá a fi láti ìsìlámù mọ́ Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ ní kọ̀ọ̀kan wa. Tó bá jẹ́ pé ìjọba kan ló gbé gbèsè ẹrú tí wọ́n gbé ohun tí èsì pé tó ní í ṣe pẹ̀lú tọ́lọ́ ẹnu wà lára àwọn èèyàn wà dì sí pé irú gómìnà wo la ní irú kíní kan wo la ní ṣùgbọ́n kálukú gbà bẹ́ẹ̀ torí pé tọ́lọ́ ni àwọn èèyàn sì fẹ́ lọ ṣiṣẹ́ tọ́lọ́ atọ́ra lè kó kí àti gẹ̀fà nàbí sallallahu alayhi wa sallam. ìkẹ́ ọlọ́run kọ́ máa bá nàbí àtàwọn aráàlú àtàwọn sàhábà àti gba mùsùlùmí lápapọ̀. Ní àkọ́kọ́ torí ibi tá à ń lọ ọ̀pọ̀ ibi tá à ń lọ ọ̀pọ̀ gan-an. Àkọ́kọ́ mo kí gbogbo àwọn bàbá bàbá tí wọ́n Ọlọ́run fi ta kókó ọjà yìí àfààní Ọlọ́run bẹ lọ́run ọ̀nà tí kálukú gbà wọnú ọjà Ọlọ́run ló yé àmọ́ bí kálukú ṣe wọbẹ̀ ẹlòmíì rẹ́rìn wọnú ọjà yìí ni ẹlòmíì sunkún wọbẹ̀ ni ṣùgbọ́n gbogbo ọ̀nà tá a bá rí ká gbà wọnú ọjà yìí Ọlọ́run mọ̀jà sunkún jáde ńbẹ̀. Àmín. Ọlọ́run mọ̀jà sunkún jáde ńbẹ̀. Àmín. Mọ̀jà wá pété yìí pé wọ́n ti dáa fún ẹ rí gbogbo nǹkan ni wọ́n ní ẹ ti ta Ọlọ́run mọ̀jà ó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan. Àmín. Àti mùsùlùmí àtẹ̀ntì èsè mùsùlùmí tó wà nù ọjà yìí Ọlọ́run mọ̀jà nìkan kó oṣù gbogbo bẹ́ẹ̀. Wọ́n náà tó kàn sí Ọlọ́run. Jọ́jà mọ̀jà ó bí níta máa rí tà ní ilé gba bí ìkọjá mọ́kà níta ṣe é ọ̀dà Ọlọ́run sọ̀rọ̀ yín bẹ́ẹ̀. Àmín. Gbogbo eléyàn torí pé èdè máa dá akọlẹ́yọ kọ̀ọ̀kan ní ti ẹ̀ mọ́ kọ́ bí mo fẹ́ dà so mo fi àdúrà yẹn ok wọ́n ní aláàjì wa Tìjàní olóko òbí àwọn dà bàbá mo ti ní kí n máa wulẹ̀ kó papọ̀ báyìí náà ni ó kọ àfáà mi kan bẹ olóko òbí ni wọ́n kọ́ wa ní márùn yàrá bí Al-Ustaz Abdulaziz olóko òbí ṣùgbọ́n màá lọ́rin làwọn so mo sì mọ̀ kí bàdàn bàbá ọ̀jẹ̀ mo ti rí lójú wọn tó dáa máa ń dára wá màá wà bàdàn. Alhaji wa Ismail Abọ́dúnrin mo kí yín bàbá wa Alhaji wa Asimiyu Adigun Alhaji wa Abdulhakeem Wahab Alhaji wa Komarudin Adúgbòyìnga Alhaji Imam Tahir Balogun Alhaji Asimiyu Ajibola àti gbogbo àwọn bàbá àbàpátá ká mọ́ bínú torí Ọlọ́run kálíbà tètè lọ bí tá a fẹ́ lọ. Ṣùgbọ́n kan náà mo rò pé máa ti dákọ̀ àbáwá chairman ọ̀nà orúkọ tí mo dákọ̀ wọn ò tí ì síbẹ̀ àyè gbọ́dọ̀ má dákọ̀ wọn o so mo kí àbáwá alága wọ́n gbìyànjú lórí
dídé bí mi gan so Alhaji wa Abdulrazak Ọlọ́run má jẹ́ kó wọ́n yàn dàrú wọ́n á dàtà òsì Ọlọ́run wọ́n á gbọ́dọ̀ la ilaha illallah. Bákan náà mo kí o gba ẹnu máa ma wa tí ẹ wà ń kálẹ̀ Ọlọ́run balikọ́lá tó ní kẹ́ ẹ máa jókòó tẹ̀sìn ìjókòó ẹ̀sìn Ọlọ́run má jẹ́ bá wọn jọ láyé. Mo wá kí ìmáàmù náà ọjà yìí àti gbogbo àwọn àfáà tí wọ́n ń gbárùkù ti ṣe Ọlọ́run má jẹ́ ọ̀rọ̀ yẹn dàrú mo wá kí MC mo kí MC Ọlọ́run má jẹ́ gbàgbé kí mo wá kí gbogbo jàmáà látòkè délẹ̀ níbi assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Nígbà tí Alhaji wa kan wọlé lẹ́ẹ̀kan mo wá dìde mo lọ kí wọn àyàn ó kà ìmọ̀mọ́ abúlé pé ta ni mo ní bọ̀dá mi ní adéhùn so Alhaji wa ilé nìbọ̀ àwọn ní wọlé sí àárín wa lẹ́ẹ̀kan Ọlọ́run bá ní kọ́lá kó bá ní sàlékún dáadáa wọn Ọlọ́run kó bá ní sàlékún dáadáa wọn Yorùbá ní tí ajọ ń gbé ni ẹgbẹ́ mi sì tó ní á ṣùgbọ́n wọ́n yẹ solóṣèlú tí má ní wọ́n yẹ solóṣèlú ni pé wọn ò gbà kò tí ì bò pé kánsílọ̀ ọmọ fẹ́ jẹ ṣùgbọ́n gbogbo ẹnu mo lè fi sọ tẹ́lá wà ẹ̀ tẹ́ má ní tójú bá rí ẹnu adákẹ́ kì í sọ̀rọ̀ àfa ìjà ojú bá rí ẹnu adákẹ́ tójú tí wọ́n bá rí ọ̀ṣọ́ ni tí máa ń sọ̀rọ̀ nípa wọn tí wọ́n bá lè jẹ́ olóṣèlú wà láì kọ̀ bá dáa ládùúgbò wa èmi ọmọ ọlọ́pà o ní street ọ̀dọ̀ wa tába ti wọlé bá tún sí báyìí àwọn èèyàn ọgbà ti PDP láti fi síbẹ̀ wọn ọgbà ti PDP mọ́ sọ o ṣùgbọ́n torí elélùbọ́ pẹ̀lú ìwà dáadáa wọn wọ́n sì rí polling unit ọ̀dọ̀ wa wọ́n sì di gbà fún PDP. Kò yí sí o wàláì kò yí sí àwọn èèyàn ọgbà ti PDP mo sọ́ọ̀tì ní wọn mo ti sọ èèyàn sọ́ọ́rì ìṣèjú wọn àjọ ń gbóni tí a máa kalẹ̀ wọn sọ́dọ̀ mi kò ní bí ilé 20 lọ wọn ní tìlú Bovas àdúgbò lájọ wa ṣùgbọ́n ìwà wọn tí wọ́n súnmọ́ gọ́vnọ̀ Ṣèyí Mákindé ní first regime lórí ipá ń gbéṣẹ́ fúnra ẹni wọ́n wá síbi ẹni kàn ní ẹni pátì gbogbo àdúgbò lálọ́ọ̀dù ọ̀dọ́ wa àtúntò láìpẹ́ wọ́n tó donate títí àdúgbò wa ibi tí a ti ń tójú ṣe wọ́n ní wọ́n lọ bá kó kínní wá wọ́n ń dà bẹ́ẹ̀ láì gbá kò tí kankan èyí ń jẹ́ǹjẹ́ òṣèlú ní wọ́n ń náwó fàdúgbò láì gbé pa kínní mọ̀sánjọ́ wọn wá sí lálọ́ọ̀dù àwọn ní ẹ̀wọ̀n bíi ẹ̀kẹ́ wọn bá PDP campaign àwọn tí wọ́n fẹ́ lọ fẹ́ dọ̀nà ẹ̀rù gẹ́gẹ́ àdáwọn mọ̀nà ìwà tí ilẹ̀ máa fi gba oríire fún wọn wọlé tán wọn àmọ́ sá lọ. Ọlọ́run má jẹ́ ẹ̀ máa padà sí ikú láíláí. Wọ́n làwọn kan sọ lọ. Ní tí wọ́n ń ná sádùúgbò lẹ́nu dọ́rẹ́ta yìí kì í ṣe ọ̀rọ̀ mílíọ̀nù. So Ọlọ́run tó ti gbé yín kalẹ̀ ti dáadáa Ọlọ́run bá lè kọ́ lábàá ní sàlẹ̀ fún àná lórí. Tí ẹ ní á sọ̀rọ̀ lórí pàtàkì àdúrà a fẹ́ sọ̀rọ̀ àdúrà inú ọjà láti wà inú ibi tí ẹ ti rí àwọn èèyàn mọ̀jú láyé nínú ọjà wà bóyá àwọn ègbé wá sí Dugbe bí àwọn ní òòka àpamọ́wọ́ owó àtàjèrè ọjà òòka àtajà tí ẹ gbé wá látòṣogbo ṣe bí wọn débi náà pẹ̀lú megaphone sọlẹ̀ tó òòka àtajà fún ọmọ gbé megaphone kì pẹ̀lú Mercedes 230 nígbà míì ní tọ́wọ́ tó ló lọ́nu wọn díẹ̀ Mercedes 230 ní àwọn àgbékalẹ̀ ẹ má jẹ́ owó kóòdì wa à ń bọ̀ nbẹ̀ mo ti bá wa kọ àwọn àdúrà kan lọ́wọ́ tí mo ti sọ fáwọn elétò náà ọjà kí wọ́n bá ní ṣe photocopy rẹ̀ mùsùlùmí tí ọba ti lè ṣàdúrà yọ ọ́ gbàgbàkúgbà ṣùgbọ́n wà láìtọ́ ọba lè ṣàdúrà pàtàkì rẹ̀ wọ́n ní aṣọ agbára ń bẹ nù Islam àwọn àáfàá náà ní akóbá yín àwọn ní ẹni tágbàlagbà fi ń jẹ̀kọ abẹ́ ewé lọ́wọ́ àtẹ̀wé àtẹ̀kọ ẹ̀sìn dànù ànábì ò ṣe báwọn sallallahu alayhi wa sallam. tí ẹ bá sọ̀rọ̀ ń pa àdúrà kí ni ẹ ń pè ládùúrà gbogbo wa láti mọ̀ wáàsí tá a wà wáàsí ní ọjà ni kì í ṣe wáàsí ilé kí ó táwọn sọ pé àdúrà wọn mú láti fi lóga kan nǹkan kan ìsìláwù rẹ ẹfìyàn lẹ ẹjẹ àjọpọ̀ náà sọ èdè tá a jọ gbọ́ yé inú Suratul A'raf àyà 55 56 àyà ni gbogbo májẹ̀mú tí mo fẹ́ kà tó o bá fẹ́ kàdúrà rẹ ọgbà ká tó lè ṣàdúrà àkọ́kọ́ kọ́ alẹ́ kọ́ àdúrà
ọ̀gọ̀ọ̀rọ̀ ń ṣàdúrà lónìí tọ́ládùá àwọn ọ̀gbà torí pé kò lẹ́kọ̀ọ́ bí ẹ ti ṣe àdúrà. Suratul A'raf àyà kìíní àyà 55 56 kí lọ́wọ́ bá dìkọ́ lásọ. ربكم تضرعا وخفية. Ṣàwùsù. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين. ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين. Àyà yìí gbogbo májẹ̀mú táwọn àáfàá kọ lórí ọ̀rọ̀ àdúrà àyà tí ẹ fi ṣe bẹ́sìsì ẹ̀ foundation rẹ̀ ni. Àyà yìí ni màá lò tí màá máa yọ àwọn ẹ̀kọ́ jáde ibẹ̀ màá kọ́ tú àyà yẹn. Ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lónìí ní sọ pé òun ṣàdúrà àdúrà àwọn ọ̀gbà. Àdúrà tó ọba ṣe tí ọba gbà ó ti lọ́wọ́ kan nù ni. Àdúrà mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ mọ́ gbà. Akálà ṣe ọ̀nà ibi tó lè gbà sí ló lè má yí ọ. Ìkànnì mẹ́ta olàdúrà máa ń gbà sí. Ìkànnì nínú mẹ́ta akíbàbá ọba ọlọ́run àlejò ló jàre yín pẹ́. Àmín. Ọ̀nà kánú mẹ́ta wọ́n yẹ kó wọ́n jókòó kí n tó máa sọ̀rọ̀ lọ tó bí tí máa ti ń ka àyà Kùránì ìní stop fẹ́ni kankan. ألم تر أن الله يختار من يشاء بعلمه وفضله والإمام على الناس بعلمه وفضله والإمام على الناس. ألم تر أن الله زكى محمدا وسماه مختارا وسماه أحمدا. Torí bàbá ọba tí wọ́n wọlé ní ojúọ̀nà apọ́sì bá torí pé táwa ti ń túkú rà ní lọ àní fẹ́ stop bẹ́ẹ̀ ní kankan. Àkọ́kọ́ ọ̀nà tádùá máa ń gbà sí òun náà ni oyin tá a ṣàdúrà nítorí rẹ̀ kọ́lọ̀n kò fi lé a lọ. Bóyá aburú kan la fẹ́ tì dànù kọ́lọ̀n dẹ̀ bá ní taburú dànù àdúrà wa gbà nù. Tàbí dáadáa kan la fẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ̀n kó sì ṣe dáadáa fún wa àdúrà wa gbà nù ìyẹn báwọn. Ẹ̀ẹ̀kejì òun ni kọ́ jẹ́ wípé àdúrà tá à ń ṣe yẹn tí àgbà àdúrà tá à ń ṣe ti pín méjì ìmọ̀ kó a fẹ́ fa dáadáa mọ́dọ̀ tàbí a fẹ́ ti aburú dànù. Bá a ti wá ṣàdúrà Ọlọ́run bá àlékiọlá ìwọ̀n ń bá wa fi àdúrà dín nǹkan mi. Ọ̀tọ̀ ni táwa ń béèrè Ọlọ́run sì ń bá wa fi dín nǹkan mi. Àdúrà máa gbà sọ́nà bẹ̀ ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta òun ni kọ́ jẹ́ pé Ọlọ́run ò ní gba ń téèyàn ṣe kò sì ní fi dín nǹkan mi ṣùgbọ́n báyà fi pamọ́ dálì kìámà. Nígbà téèyàn bá bá wájú Ọlọ́run pé gbogbo àdúrà tó ń ṣe tí ń gbà tí ó bẹ̀mí ìyìn sì gbà ó sì gbọ́dọ̀ má bẹ̀mí. Èyí tí mo bọ́ fi kó lẹ́nìí lálẹ́ kìámà ẹlòmíì kan fẹ́ẹ́ sọ fọ́lọ́ pé kí ló tó fi gbàdúrà mi láyé. Ìdàn kí ni ìdìtò jápọ́lọ́ máa ń kó mi ìdálẹ́ kìámà tí ẹ rí oore méjì kan bẹ. Àkọ́kọ́ náà ni pé àdúrà gẹ́gẹ́ ànábì ní àdúà wal ìbàdà. Tí ẹ rí àdúrà ìjọsìn ní ìjọ òye wa nù ìjọsìn ní àdúrà bá a ṣe ń kírun tá à ń gbààwẹ̀ tá à ń lọ hajj bẹ́ẹ̀ náà làdúrà tá à ń ṣẹṣẹ jẹ́ ìjọsìn. Tó bá wá jẹ́ ìjọsìn èèyàn gbà ládàá rẹ̀ lálẹ́ kìámà ni. Tí wọ́n lè yan gbà ládàá ìjọsìn lálẹ́ kìámà torí pé torí tó máa ń fi dá wa níjọsìn wọ́n wà báyàn kó gbogbo ìjọsìn téèyàn ṣe lè yóò fi ràánú Ọlọ́run. Àmọ́ láyé ń bì tó lọ ń bá wa gbàdúrà wa ó fi ṣe oore ayé fún wa ni. Kèé ṣe dandan fọlọ́n kó gbàdúrà wa rárá ṣùgbọ́n mùsùlùmí ò gbọdọ̀ dúkọ̀ àdúrà kan kọ́ wá wò pé mo ti ẹ̀ ṣàdúrà àdúrà mi ò gbà àdúrà rẹ gbà ibi tó gbà sí lọ ọmọ
ìyẹn ni mùsùlùmí gbọ́dọ̀ ọkọ lórí ẹ̀mí ìyẹn báwọn. ọ̀nà kanu mẹ́ta làdúrà tí máa ń gbàgbá yìí ṣàlàyé ànábì tí wájú yóò wá pé àdúà wal ìbádà àdúrà tẹ̀ ń wò ìjọsìn ni tó bá wá jẹ́ jọsìn a jẹ́ pé tá a bá fẹ́ ṣàdúrà tí a bá ti pè nǹkan níjọsìn ẹ gbọ́dọ̀ lọ wò pé bóun ní ẹ ṣe ni a ṣe tó o bá ṣe bí ẹ ṣe ni o ṣe kò lè rí bí ó ṣe yẹ ó rí ntọ́pọ̀lọpọ̀ fi ń ṣàdúrà tó ládùúgbò àwọn ọ̀gbà náà a wà padà sínú ayé Al-Qur'an tá a fà ká ẹ̀ ọlọ́ọ̀bà àlekí ọlá ọ̀n bá wa sọ̀rọ̀ nbẹ̀. ọlọ́run lẹ́yìn mùsùlùmí ẹ máa pe ọba yín tadarru'an lẹ́yìn tí ó mọ dìrẹ̀ bẹ́ẹ̀ sí tí ó mọ yẹpẹrẹ ara rẹ̀ lẹ́yìn tí ó mọ ara wọ́ra ṣẹ̀ sí tí ma ti tó àyà tán màá lọ bí àwọn mẹ́jẹ̀mú ni. wọ́n bọ̀ mẹ́jẹ̀mú àdúrà ńlá àmà tádùá wo òfin gbà torí pé táwọn fẹ́ fún aláwọ̀ àdúrà kẹta fún wa níjókòó yìí lónìí tá a fún wa níjókòó yìí tá a fẹ́ fún wa ẹlòmíì lè lọ sí tí ó ní ọgbà ọ̀ tẹ̀lé mẹ́jẹ̀mú rẹ̀ ni wọ́n fún ọ ní kóòdì tó fi sẹ́ndì nǹkan ọ̀ ń tẹ kóòdì ní wrong code lọ tẹ̀ ọ̀ kàn máa bá a kó ni ó lè lẹ fóònù ẹ̀gẹ́ mọ́lẹ̀ bọ̀tẹ́ tó máa ṣe bá dé yóò ní ọ̀ ń tẹ wá ń ṣe náà DYYZ312 ẹ̀yẹ kẹtẹ ọ̀ bá tẹ̀ wá ní inna lillahi wa inna ilaihi raji'un o ti ń dààmú láti jẹta wàhálà yẹn kọ́ ni ẹ need bí o ṣe pé ṣe bí a ṣe ní o ṣe ọlọ́run ní sẹ́wọ̀n Kùránì lè mi ń ká yìí tọ́bọ̀ wá rí i pé Kùránì sọ̀rọ̀ tó fẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu tó lẹ́ńtẹ̀ láwọn àfa sẹ́ni ní Nàìjíríà tá a wà yìí pàtàkì yẹn ńlẹ̀ Yorùbá ìsìláàmù wa ó yàtọ̀ sí ìsìláàmù gbogbo àgbáyé kí ló fà àwọn àfa wa ni ẹ̀tàn pọ̀ ńlẹ̀ Yorùbá débi pé wàláhì ìsìláàmù wo ṣe é gbé jáde pé bó ṣe yẹ kó rí ni ebi kálukú náà ti ná ọmọ nílùú òyìnbó ẹ bèrè pé síbẹ̀ ṣe ìsìláàmù nù wọ́n bá àwọn èèyàn pàdé lágbàáyé wọ́n bá ara Pakistan pàdé ara Afghanistan ara Italy ara kìnìkan ara àgbá láwọn ìlú ìsìláàmù gan Italy ṣe ìlú ìsìláàmù bíi Qatar Dubai Indonesia kẹ̀kẹ́ ẹ wà á máa wò pé but irú ìsìláàmù tẹ́yìn ń ṣe kọjọ ìsìláàmù táwọn mú wá lẹ̀ Yorùbá ìsìláàmù wá yàtọ̀ torí tí máa ń ka mọ́jẹ̀ mú lẹ́nu mílíọ̀nù ọ̀gá but bí ẹ ti máa ń ṣe mọ́sálásí wa kàn bá a ti máa ń ṣe nù ọjà kàn Ọlọ́run ní ẹ̀bẹ̀ lọ tadarru'an ẹ̀yẹ pẹ̀rẹ̀ ara yín Ọlọ́run kọ́ ní ìyá wàhúfìyàtàn Ọlọ́run ní nípamọ́ mọ́bọ̀ farabalẹ̀ húfìyàtàn ọba tó dá wa kórìíra ìṣàṣe hàn bí àdúrà tí a pè làwọn afáàsì máa ń kó di àkàyà sí méje kúlẹ̀ aláwọ̀ kìíní kan ọ̀yà ẹja kìíní kan yàrá sí wọ́n lè gbọ́n ní kìíní ṣe bí Kùránì là ń ké sáwọn mú Kùránì mi wá ní Suratul A'raf Kùránì kí nìyẹn Quran chapter 7 verse 55-56 Ọlọ́run ní wàhúfìyà mo láìkì nǹkan kọ̀kọ̀ nǹkan pamọ́ ẹlòmíì yẹ́n mo bá tẹ̀síwá láàrin nítorí bá wa sọ̀rọ̀ ẹ̀ẹ́dì pàwọn yẹn kàn tẹ́ra wọn ni ọlẹ́mílẹ̀ ní fàátì àmẹ́ta sọ̀rọ̀tì fàátì méje adé afúnṣẹ́ òkú nìkan rírì ó ti fàtẹ́ ń rọ̀ ní kí ló dé Yorùbá sí láìkì rọ́bà ìgànnà kí lè ń fà ó ti sáré kan tí fàátì àtàdọ́mọ̀ yìí náà méje rẹ̀ ló ti kà àbí mi sẹ́fàtì àmì ni wọ́n kà tó yàtọ̀ sí ìtawà ń sọ yìí alhamdulilayi wàlà dọ́ọ̀lì náà ló ti ka méje ọlọ́ọ̀ni wà fúfìyà. innahu la yuhibbul mu'tadin. ọlọ́ọ̀ni mi ọlọ́ọ̀ nífẹ̀ẹ́ gbogbo ẹni tí wọ́n máa ń kọjá àlà àwọn àfààní ẹ̀dúró mẹ́wọ̀n ọ̀ ń sọ̀rọ̀ àdúrà àsìkò yẹn máa kọjá àlà ń bí àdúrà tó o bá ti dúró níbi tó lọ́n fi ọ́ sí bí àdúrà ò ti kọjá àlà. tó o bá wá rìn ìlànà kan tẹ́lẹ̀ lómi ò ní gbogbo ń tà ń sọ àdúrà àwọn olè má gbà pẹ̀lú náà báwọn ti ń ṣe àdúrà tó o bá ṣe tó yàtọ̀ sí mẹ́tọ́ọ̀dù táwa fẹ́ sọ fún ẹ tádùá rẹ bá ń gbà orí ẹ̀dẹ́ tí ó di ìbínú wájú Ọlọ́run ṣe fún ọ torí èmi ò bí ọ léèrè pé sẹ́ńtì ń tọrọ lọ́dọ̀ Ògún kó tó jáde lé pé Ògún onírè òun lọ bí wọn bọ̀ rẹ tó sì lọ rí tọ́ bọ̀ rẹ sí wọ́n sọ fún ọ pé Ògún wa dánú tí ẹ̀ fi máa ń tọrọ
sọ́ọ̀mù ọ̀pọ̀lọ́ ń dẹ́ ni ọ̀pọ̀lọ́ ń dẹ́ abẹ́yẹn tó sọ pé Jésù pèsè oúnjẹ ọ̀jọ̀ fún lónìí ó sì lọ ọ̀dẹ̀rì $1 million ó ní Jésù mi ò ṣeun ó tún dọ̀ ló torí $1 million tí wọ́n sọ fún ọ pé Jésù lè yẹn máa fi bẹ́ẹ̀ lọ sọ́ọ̀mù pé orí ayé yẹn tọ́lọ́ ń ṣeun àdánwò ni ọ̀rẹ́dùn àgbà àdúrà rẹ gbà àdúrà rẹ ọ̀gbà tí wọ́n bá ti lo ìlànà tí Ọlọ́run ní o lò wàláhì oore ní ọjà sí fún ọ láyé àtọ̀run ẹ sì lọ dè mọ́wọ́ ìyàtọ̀ ń bẹ láàrin àdúrà àti oògùn òun tiẹ̀ yóò jó wèrè yóò kọ́ ba yé ẹni jẹ́ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ará náà ọjà oògùn ni ẹ fi ń sẹ̀mí ẹlòmíì tí ẹ bá wú nù ṣọ́ọ̀bù rẹ̀ ní ti ń bẹ́ẹ̀ ní agbára nítorí rí mọ́lẹ̀ ṣé nítorí ayé náà oògùn máa ń tẹ̀yàn ni kéde èèyàn ò níyì yóò tó wá lọ kàn bínú Ọlọ́run ṣùgbọ́n àdúrà ó ní ránlẹ̀ táládùá gọ́ọ̀fẹ́ ni máa ń sọ pé sọ́lọ́run sì ń gbàdúrà mi báyìí sẹ́ni tó bá gbà tán agbára aládùúgbò àgùn ò ní ká mọ́ sùúrù tó wà ní láti fi kojú àsìkò yẹn ìlókù ẹ jẹ́ fún yín lápèjúwe kan bàbá wa àgbà ní mádùlẹ̀ arọ́bí àfa àti àná wọ́n ń ṣàdúrà kan lórí máàdù wọ́n ń ṣàdúrà nígbà wá di year 2001 Ọlọ́run wá gba àdúrà ṣé nígbà Ọlọ́run wá gbà ẹ̀dá kankan ọ̀mọ̀gbà tí bàbá ń ṣàdúrà wọ́n wá sọ fún àwọn àfa wa pé ẹ máa wo àdúrà tọ́lọ́run gbà yìí lọ́dún yìí tọ́wọ́ àforí ilé lọ́wọ́ ọdún yìí ló pé 23 years tí mo ti ń bẹ lọ́run tó túmọ̀ kan ò sì mọ̀ kí n má bẹ̀ lórí rẹ̀. Allahu Akbar. kí làdúrà náà pé wọ́ lọ́n máa dùn jẹ́ kí ìjọba Saudi kí wọ́n wá gbà kí wọ́n máa bá ń darí rẹ̀ lọ. bàbá wa ń ṣe wàhálà kọjá pé àwọn ni wọ́n máa sanwó olùkọ́ àwọn torí pé àwọn máa dùn wọ́n ta nǹkan ní wọn lórí pé wọ́n fẹ́ sanwó olùkọ́ wọ́n ta mọ́tò wọ́n ta gbogbo ẹ̀. àwọn ìyá wa nulẹ̀ jẹ́ kó yé pé tó bá ti ń di ọ̀nà àparí oṣù àwọn ò lè jẹ nǹkan tó dáa mọ́ nulẹ̀ tó dàgbò ní àwọn tí ń bá mi kọ́ ma. pé kí Saudi ó ti ẹ̀sìn tó ànúkú ní ọ̀dà náà á máa ṣèrànlọ́wọ́ fún yín wọ́n ti wá ń bẹ́lọ̀ àdúrà yẹn wá gbà 2001 Saudi wá ní yunifásitì tó wà ní Riyadh ní capital ní Saudi ọ̀ya ẹ̀ afilẹ́tì má dùn mọ́ dàrẹ́tì kọjá pé àwọn ti máa sanwó wọn bẹ́ẹ̀ ṣe afilẹ́tì má dùn mọ́ yunifásitì yẹn lọ ìní ọ̀wà tẹ́mọ́ tó fi dòní tí wọn wà tí ìṣerú ẹ̀fẹ́ ní kankan Nàìjíríà ju àbá nìkan lọ. Alhamdulillah. nígbà àdúrà yẹn wá gbà bàbá wa ní alihamudulilayi òní ló pé 23 years tí mo ti ń bẹ lọ tí n sì dákẹ́ lójúmọ́ n sì lè má ṣe sàárà rẹ̀. ọdún mélòó ni wọ́n ti fi bẹ̀ lọ tó ní àdúrà rẹ̀ ọ̀gbà ọkàn lọ yí mọ́ọ̀gùn ni. ayatọ̀ tẹ̀lé. Wala tufsidu fil ardi ba'da islahiha. Ọlọ́run ní ẹ má balẹ̀ jẹ́ o lẹ́yìn ìgbà tẹ́mi Ọlọ́run ti tún lẹ̀ ṣe ìwọ tó fẹ́ ṣàdúrà mọ́ wà ní òbílẹ̀ jẹ́ o ìtí ó kórìí púpọ̀ ọ̀nà tó bá wà ní òbílẹ̀ jẹ́ tó sì ń bẹ̀mí Ọlọ́run ń dalẹ̀ mo lè ṣàwọn oore tí ó padà báyé ẹ̀jẹ̀ fún ọ. Wad'u khawfan wa tama'an. Ọlọ́run ní ẹ wá máa pè mí Ọlọ́run khawfan lẹ́yìn tí ó máa páyà pé Ọlọ́run dákunjọ́ wa tama'an tẹ́tù máa ran kàpẹ́ àníṣe Ọlọ́run ó ṣe tèmi. Ìyá àfi bẹ́ẹ̀ lẹ̀ ẹ jẹ́ lọ síbi májèmọ̀ àdúrà. Torí pé tọ́pìkì yìí ìfẹ́nu ọ̀fẹ́nu gan. Orí di ìsìláàmù gẹ̀lẹ́ ní àwọn sọ̀rọ̀ lórí òun àdúrà. A sì ní sọ̀rọ̀ láyé. Àwọn àfáà wa wọnú àyà yìí, wọ́n wọnú àdìsí, wọ́n wá kó májèmọ̀ kalẹ̀ wípé ẹni tó fẹ́ bẹ lọ, tó fẹ́ kádùn àwọn ọgbà, tó jẹ́ pé tádùn rẹ̀ bá gbà tán, kò ní jórí ibú fún láyé bì, yóò tún wá lọ bọ́nú ìyọ̀nù Ọlọ́run tí wọ́n bá kó àdúrà rẹ̀ jọ, bí ṣe ń ṣàdúrà yẹn tí wọ́n bá kó jọ, inú rẹ̀ ọmọdé là ní kí a máa pè é, sẹ́mi náà lọ́lọ́run sí báyìí fún. Oore àlìkí a máa lọ lágbára ju oore ayé yọ ọ̀tànjọ́ kan ni o, àwọn tí ń láyé lánàá àwọn dà. Gbogbo àwọn tí ń bọ̀ tí lọ́rùn lọ́la náà àwọn dà. Ṣùgbọ́n téèyàn bá ṣe ibi tọ́ náà, òní ọ̀sẹ̀ kó gbogbo gbàlà máa ń sọ àríṣekọ́lá lánìhún gbogbo wọn pátá wọ́n ti kú òláyé ṣùgbọ́n tó kọ wọ́n fi ń ṣẹ́kù lónìí kì í ṣàwọn eléré tí wọ́n náwó fún àbíléré tí wọ́n náwó fún ni
ẹlòmíì ò tí kù tẹ́lẹ̀ ò tí kì í mọ́ ṣùgbọ́n tó kọ́ wọ́n fi ń sẹ́kù wà láẹ̀sìn ni. Mufta ọ̀la ni wọ́n college of education ṣe báwọn àfáà ní advice yìí lọ́ni wọn. Àríṣekọ́lá Central Mosque tọ́wọ́ à ń bẹ̀ ṣèbí mosque ni àti gbogbo dáadáa t'Àríṣekọ́lá ṣe nínú ọdún 15 years Àríṣekọ́lá mà ti kú mọ̀ ní àbí ṣé o ti mọ̀ lọ 15 years ni o ti tó bẹ́ẹ̀ òkè àbá Adédùgbù ní àpò 15 years ní tiẹ̀ síbi Àríṣekọ́lá òkè àbá Adédùgbù sáájú Àríṣekọ́lá kú bí 30 years ní Àríṣekọ́lá òkè 30 years ni ọdọọdún NTA n'Ìbàdàn wọn ò lè má ṣe Ramadan lecture lórúkọ Àríṣekọ́lá ọ̀ya ẹ̀sùn lórí kan tó organize prayer for Àríṣekọ́lá láti kò ti kú. Kọ̀dìmọ́ takọ́ mọ̀ wà máa mọ́tà tí màá kárí mọ́. Ó fi ẹ̀kọ́ àwọn àfáà ìsìláàmù ẹ̀sìn ìsìláàmù yẹn sábàrà mọ́ọ̀rẹ́ jẹ wọ́n lé àwọn èèyàn tí ládàkẹ́ bá ń bá Àríṣekọ́lá mo kọ́ bàtà mi bẹ̀ lọ́wọ́ rẹ̀ búra látọ̀dọ̀ mùsùlùmí ti ń bá Àríṣekọ́lá nínú sàárè torí pé kò sí sẹ́kìlá tó ń sọ ẹ̀ wọ́n tún máa lọ sí ìwé rẹ̀ hàn pé o tó sí láyé mọ́ tó ń sọ̀rọ̀ rẹ̀ èmi ò sì jẹ́ ní owó Àríṣekọ́lá rí ṣùgbọ́n mo gbé èsì wọn sára rí bóyá mo ti wá lè jẹ́ ń bẹ̀ torí a lọ sí prógámù kan nílé wọn tí èsì ń fẹ́ sí a mo gbé èsì wọn sára ṣùgbọ́n ìgbòho. Àṣàkọ́mú àwọn fínàsì amúwàtàn. àbáwò èèyàn mẹ́rin tí ń pè láàrẹ ni Àríṣekọ́lá inna lillahi wa inna ilaihi raji'un First Bank máa ń kó wá nù lé ni níbẹ̀ wọ́n ti máa ń ṣe meeting ní tí mo fojú ara mi rí ni o àwọn iṣu kan jẹ́ ká lọ ọbẹ̀ nígbà tá à ń fa àwọn wàhálà kan àwọn àtàwọn àfa wa jọ lọ ààrẹ wọn ò mọ iye làtọwọ́ kọ CBS wọn ò mọ kódà Ramadan tí ń bọ̀ báyìí rí táàrẹ ta nǹkan ní wọn pé sáwà ní náwó nú àwẹ̀ ni ẹ lọ́ bá ń ta property báyìí ẹ lọ́ bá ń ta property báyìí ẹ lọ́ bá ń ta property asas fáwọn èèyàn ló ń jẹ kèéfé káàró níyàn tí ó jẹ oríire fún wa láyé àtọ̀run ó ní pé ká lo ìlànà tá a fẹ́ sọ yìí ibi tí mo ti kó nu àkọ́kọ́ ẹni tó fẹ́ ká do àwọn ọgbà tí ó gbà kọjú ojú ayé rẹ̀ tí ó tún máa gbà lẹ́yìn rẹ̀ mọ́tẹ̀mọ́ àkọ́kọ́ à ń yẹ̀kú náà mo wá ìdàn ọ̀jẹ̀ ntọ́mọ́lọ́ ńlọ́kan ni o ọ̀nsàbẹ̀ òtún sóògùn bọ́ ọ bá rọrí ń bẹ orí ibú lórí èyí ó mú kan ni tó bá fẹ́ jẹ́ládùá tó bá fẹ́ dológun ẹni tí ọba mọ́lọ́ ńlọ́kan tí bá ń ṣàdúrà tí bá ń rọrí ń bi àdúrà yẹn orí ẹ̀dẹ́ ni Ọlọ́run fẹ́ ká mọ̀ lọ́kàn ẹlẹ́ẹ̀kejì ìní máa yà lọ́mbẹ̀ torí pé bíkà ń lọ́pọ̀ màá kàn máa lísì ẹ̀ kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé irú ẹni bẹ́ẹ̀ tó bá fẹ́ bẹ lọ́n o gbọ́dọ̀ yẹpẹrẹ ara rẹ fọlọ́n ẹlòmíì Ọlọ́run ṣàdúrà orí àga kóṣìn rẹ náà lójókòó sínú ilé Ọlọ́run ọtún jáde láàárọ̀ yìí o yóò dá o àtúntọ́lọ́ kọ́kọ́ hétì ní láyé Ọlọ́run ó jẹ́ àdémọ́ká Àmín. ṣé òwú àwọn èèyàn ni bẹ́ẹ̀ bá ti dá yìí o kódà o Ọlọ́run ní sẹ́lẹ̀ wọ̀ wá. Àmín. ẹ bá lọ wọ́n gbọ́ tó sì tá a ṣe mọ́kà pàtà tá à ń ṣe mọ́kà kí lọ́wọ́ fẹ́ nídìí bẹ́ẹ̀ ẹ yẹpẹrẹ ara yín ẹ lásọ tẹ́ ẹ lè wọ̀ wọ́n òbí rà kẹ́ wọ̀ ẹ wá tó ẹ rọrọ ọkùnrin àtọ́ba ayé àti gbogbo ẹ̀ àwọn kábíyèsí ń harun lábẹ́ tẹ́ǹtì mi náà wọ́n máa harun kájọ sùn tàgùntàgùn ẹlòmíràn yóò jí gbẹ padà báyìí pé àwọn kékeré ọba Nàìjíríà ni àjọ ń jẹ gíní ni kò sí yàtọ̀ àjọ wọ̀ lábẹ́ tẹ́ǹtì Ọlọ́run fẹ́ kọjá pé yóò tó wá débì kan ní Mùsítẹ́lífà àwọn àsùnta àtolówó àtolòsì àti tálíkà àtẹ̀ntì ẹranwá àtẹ̀ntì ẹ̀dìmẹ̀rù àti gbogbo ẹ̀ kódà ẹni gbẹgbẹ́ lómi kọjá pé àbí kìíní kankan ní sẹ́nitọ̀ wa pé o fọ̀rọ̀ sẹ́nitọ̀ lẹ́bi tí mo wọ̀ bẹ́ẹ̀ torí pé ìrìn àríwọ́dì ti ṣẹlẹ̀ kálukú wa ti sẹ́ ẹ̀ ó ti sorí kọ́ ìtọ́lọ̀ ń pẹ́ lọ́wọ́ àmọ́ bí a yin gbẹ̀lá àmọ́ lẹ́ka pé wà àwọn ẹrú mi èmi lọ́lọ́ àwọn lẹ́rú ẹ̀fẹ̀ jẹ́rú ọlọ́àbí ẹ̀fẹ̀ yẹpẹrẹ ayé fọlọ́ ẹni tí ọba ti ní yẹpẹrẹ ara rẹ̀ fọlọ́ yóò yẹpẹrẹ ara rẹ̀ fẹ́ dà nígbà táwọn kádì náà wọn làwọn èsè ẹrú Ọlọ́run ọmọ Ọlọ́run làwọn ọdẹ ń lè máa ra mọ́tò rẹ̀ civil servant kí ni túmọ̀ civil servant ẹrú ayé ẹrú ìjọba I'm proud to be a civil servant ìyá jẹ́ ọ́ wọ́n sì pè ọ́ lẹ́rú Ọlọ́run onírárá ọwọ́ àlẹ́ mẹ́yìn mọ́tò rẹ̀ I'm a civil servant
tálọ́ ẹ kéèyàn jẹ́rú kú tí ì bá sọ lọ ọ̀ jẹ́rú ló fi dọ̀gá ẹ lọ wo Saudi nìsín gbogbo àwọn sẹ́nitọ̀ àwọn gbá àwọn àwo ní ti ilẹ̀ Haúsá ní ti gbogbo ẹ̀ ọ̀hún ni right Arẹ́gbẹ́ṣọlá ńgbò ní ìṣòro lọ́sùn tó ní ìṣòro lọ́sùn tó dìbò tí ò wọlé tó wọlé tí wọn ò gbé fún ẹbí lọ àwọn èèyàn níbo la Arẹ́gbẹ́ sá lọ Kaaba ni àwọn ọ̀rẹ́ tí a ń bẹ náà àtẹjọ ń ṣàdúrà Kaaba Arẹ́gbẹ́ sì lẹ́mi tàwáfù débi pé inna lillahi wa inna ilaihi raji'un ẹ̀mí ẹ̀ yí mi tàwáfù débi pé àwọn èèyàn kan bẹ tá a máa ń bá pàdé lọ tá a máa wò pé ṣékété bá wà Nàìjíríà tẹ́ ẹ̀ ń ṣe báyìí ẹ wá ń kọ́ lọ́wọ́ fà mí ni inú àwọn tó yẹpẹrẹ ara wọn láyé tí a bá wà náà tó jẹ pé wọn è súnmọ́ òtẹ́ẹ̀lì gan Alájí Tàwà tí wọ́n gbé lórí ọlọ́kọ̀ gbà kan ibi kẹ́ ti pàdé bàbá wọn bí kẹ́ pàdé wọn lóru wọ́n sì máa bọ̀ láti hárọ́mù wọ́n tura wọn lẹ̀ kí ni jẹ́ pé Ọlọ́run lẹ́ẹ̀kí pé yẹ pé ọwọ́ abẹ́ sàdúrà wá dó lórí ikú ṣíṣe àwọn sọ̀kọ́ lọ yọ̀lọ̀ ọ̀dà o àní Nàìjíríà lẹ̀ fún un ní wọ́n nìkan ló wà ń bẹ̀ nílẹ̀ ló fi lóun láìkì kọ̀rọ̀ ó lóun láìkì kọ̀rọ̀ yíra nílẹ̀ fún un lépè wọ lọ níjọ́ kan Nábì wa Sulaiman alayhi salatu wassalam ń lọ ojú ọ̀rọ̀ nílùú wa fẹ́ lọ bẹ́ lọ ó sì wá lọ Ọlọ́run wá fi kòkòrò àwúrèbe kan hàn Sulaiman ti káwọn ọmọ ogun lẹ́yìn wọn lọ ń ṣàdúrà kókójú ọ̀rọ̀ kòkòrò àwúrèbe ọ̀sẹ̀ àgbà Nábì Sulaiman gbọ́ ọ̀rọ̀ ẹyẹ ọgbọ́rọ̀ èkú ọwọ́ rí kòkòrò àwúrèbe wọn á fẹ́yìn lélẹ̀ báyìí ọwọ́ àtàkàkà ọwọ́ à ń sọ fọlọ́run pé ya Rabbi ìwọ Ọlọ́run ọba mi inna khaliqu min khaliqi ẹ̀dá kẹlẹ̀mí náà jẹ́ nínú ẹ̀dá rẹ̀ ìwọ náà wọ́n gbà tọ́ ọ̀rọ̀ dòwò bí mo ṣe kù hàn gbogbo ìjù báyìí náà lọ má fìyà rẹ pa mí má pa mí rẹ pẹ̀lú bínú rẹ Ọlọ́run rọ̀jò Ọlọ́run wa sọ fún Sulaiman pé èmi ò wo ti yín o ẹ̀yin tẹ̀ ń lọ yìí kòkòrò àwúrèbe ti yíra amálẹ̀ fẹ́mi Ọlọ́run ó ní mo wò Ànábì Sulaiman bá tó máa máa lẹ́yìn rẹ̀ ẹjẹ́ àpàdà lé wọn láàlọ́ mọ́ ni ó ní ẹmọ́ wọ̀rí Ọlọ́run ti gbàdúrà yín pẹ̀lẹ́ ń tẹ̀lé lérò ká tó délé òjò ọ̀rọ̀ Ọlọ́run láìkí ká yẹpẹrẹ ara ẹni níbi kan tó máa ba búbú sí fọlọ́ má sọ yàrá rẹ di sàárè pamẹ́lẹ̀ fún ìwọ àti ẹ̀jọ́ sọ̀rọ̀ má wà intermediary èyí ò bá sọ wọ́n lè yé máa ra ọ bí alára ìwọ gángan wọn ò sọ pé dandan kọ́ ọmọ kí kò sì ní tọ́lọ́run ọ̀gbọ́ sunkún sí lọ́rùn pé wọ́n lọ́n mo dé ní ni o ìjùbá ìlọ wo bí mo ṣe rí máa yí lẹ̀ fún tọ́ọ̀bà yí lẹ̀ fún Ọlọ́run tá a lọ́ọ̀bà tó wá yí lẹ̀ fún fírí ọ̀nà bó ṣe ya wèrè tó tí ń sọ pé òun lọ lọ́run gbogbo ayé tọ́bọ̀ wá wọnú ilé yóò wà lọ́lọ́run mọ̀ kàńtà àwọn ẹ̀ṣẹ́ nìyẹn o yóò àmọ́ yíra mọ́lẹ̀ fún Ọlọ́run báyìí mo mọ̀ pé wọ́n lọ́lọ́run o wọn kò wọ́n lọ́lọ́run o Musa ò sì rí mú Musa wà ń bẹ lọ́run kò sí bí wọn náà lọ́rọ́ mi iṣẹ́ pé fírí ọ̀nà ń dalẹ̀ ẹrú Ọlọ́run ní Musa bẹ̀ mí wípé n tí ń ṣe kí mi Ọlọ́run fi ń yọ́nú sí ná kí n gbà lọ́wọ́ rẹ̀ ń ṣe dáadáa sí ìyá rẹ̀ ọmọ rẹ̀ lọ́dọ̀ ìyá àmọ́ sàdá àbúkẹ́ agbára ọ̀tọ́ nìkan kódà kan wà lórí òdodo jù bẹ́ẹ̀ lọ ọ̀tá rẹ̀ náà lọ́jẹ́ ǹjẹ́ òfin ọ̀nà ṣiṣẹ́ lọ́dọ̀ òbí sọ̀rọ̀ pé wọ́n ti ṣoògùn débi kọ́ tó ní ọmọdọ̀dọ̀ òbí rẹ̀ mọ́ wọn làwọn làjẹ́ téèyàn bá ti ń ṣoògùn wọn bá yé ẹ̀jẹ̀ ni tọ́lá yẹ àwọn ológun gan ọ̀dà ológun táyé rẹ̀ bá já ẹni ọbọ̀ ọ̀tà àwọn ọ̀sán fún ayé rẹ̀ ọ̀dà sádùá rẹ̀ gbà ló gbé búrẹ́dì 1000 naira fún ní iyì ẹ̀ wò ẹni tó lọ fún búrẹ́dì 1000 naira ti sọ káà ṣé ń tọ́ wá fún mi nì sádùá tiẹ̀ gbà ní iyì búrẹ́dì 1000 wò sẹ́nu inú ilé ibi tó ti lọ́ bá lẹ́ẹ̀kọ́ lọ bẹ́ẹ̀ sádùá rẹ̀ gbà tó ń wa gbolé káàkiri tó ń fẹsẹ̀ tẹ kó wọn láwọn tó ní kọ̀ǹfàmù lọ wọn ni wọn mọ̀ pẹ̀lú yẹn ní ẹsẹ̀ tí a bí wọn fẹsẹ̀ tẹ kó lọ ó ní bàbá kọ̀ǹfàmù ni Ọlọ́run ní ẹgbára lẹ́mi Ọlọ́run ni ó di mélòó nínú májẹ̀mú àtẹ̀kọ́ àdúrà òun náà ni pé á bẹ̀rẹ̀ àdúrà wa tó bá fẹ́ ṣàdúrà ọ lẹ́kọ̀ọ́ ọ bẹ̀rẹ̀ àdúrà rẹ pẹ̀lú kó o yin Ọlọ́run kọ́kọ́ bẹ̀rẹ̀ sí yìn mọ́ wọnú àdúrà lọ dàrẹ́tì ọkẹ́ sàlùwàlá ó kírun tán Ọlọ́run ọjà mi ní ọjọ́ yá Ọlọ́run ọ̀la ìkìlú nǹkan bẹ́ẹ̀ èèyàn kọ́kọ́ máa ń yìnyàn nẹni tọ́ máa kí ẹ ń tọ́ fẹ́ tọ́ ọba máa gbogbo nǹkan kọ́kọ́ sí alihamudulilayi ṣe subhanallahi ṣe Allahu akbaru máa gbọ́dọ̀ tóbi láì tí ìbéèrè nǹkankan kọ́kọ́ máa yìn ọ̀la ìkìkẹ́ yàn kọ́kọ́ kì í kó tó wọlé sọ́dọ̀ rẹ̀ mọ̀fọ́lá àjọ kan oṣù Ọlọ́run mo fi bẹ́ lọ́hùn sẹ́ni ìjókòó tá a jókòó yìí mo sáré rántí àdìsí kan ni àdìsí mo wá rántí náà torí pé ààyè gbígbàdúrà làwọn yìí kí ni ìdíje ń sọ bẹ́ẹ̀ mọ̀ ń bọ̀ ń bí tọ́ba tó fẹ́ ṣàdúrà kọ́ ọ tágẹ́tì àwọn àsìkò kan àtàwọn ààyè kan
ọlọ́wọ́n àsìkò kẹta dùn àmọ́ ń gbà kò sásìkò kẹta dùn ìgbà o but àwọn àsìkò kan ń bẹ tested okay ni o àwọn àyè kẹ́sì ń bẹ tested okay ni méjì tí wọ́n á papọ̀ fún àwọn abita jókòó sí kódà mo lè sọ pé 3 sí 4 ó ti papọ̀ fún wa káwá lọ opportunity òun kábẹ́lọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní téèyàn bá wà ń rú ìjókòó báyìí ìjókòó rántí Ọlọ́run àwọn mẹlẹ́kà wọ́n wà á tora wọn wá láti ilẹ̀ dé sánmà wọ́n wà máa sọ fọ́nà Ọlọ́run àmọ́ ní kí ló dé ìwẹ̀lẹ̀ tí ń bọ̀ pé àwa ń bi ìrántí Ọlọ́run báyìí táwọn ará Dugbe tí ń ṣe wáàsí Ọlọ́run kí ni wọ́n kóra wọn jọ sí Ọlọ́run mọ̀ nígbà bá mi Ànábì Ọlọ́run àtàmẹ̀lẹ́kà wà máa sọ̀rọ̀ Ọlọ́run wọ́n kóra ìrántí ìwọ Ọlọ́run náà wọ́n ń sọ wọ́n ìdí bí wọ́n ti pín wò wọn ò pín wò ìrántí ìwọ Ọlọ́run náà wọ́n ń sọ Ọlọ́run tí ń rí mi ni Ọlọ́run ò rí ọ Ọlọ́run táwọn sọ pé bí wọ́n á rí mi sí wọn ò ní bẹ̀rù mi jù bá ń lọ gẹ́ Ọlọ́run wọn bẹ̀rù rẹ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin mẹ̀lẹ́kà kí ni ẹ wá àwọn níbi bùkátà o Ọlọ́run ní ẹ máa bá wọn sọ fún wa pé màá bí ya bùkátà wọn ẹni àti wọn fàdìtẹ̀ náà ká wọn lọ́nà. Àmín. Ọlọ́run wọlé àjọ kan so gbogbo ntí kálukú wa kó débi bùkátà opportunity àkọ́kọ́ ní otí mọ́lá fẹ́ lò inú àsìkò tádùá máa ń gbà láàwẹ̀ wà inú àwẹ̀ inú àsìkò gbàdúrà gẹ́gẹ́ láwẹ̀ àwọn elétò yìí wọn ò fẹ́ ká lónú Ramadan wọn dáadáa ká lo opportunity àwẹ̀ yẹn inú àsìkò rẹ̀ láwẹ̀ ẹ̀kẹta ẹ̀ńtótúkẹ́ aláwẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ Ànábì ní aláwẹ̀ aláṣẹ ni tí tó fi sínú ọlọ́wọ́lá àjọ kan so rẹ̀ ẹ wá máa gbọ́ àwọn mẹ̀lẹ́kà tí wọ́n tò lọ sẹ́mà wọ́n wà á rí ẹnìkan nínú wa tá a jókòó ń bì wàláì bó ṣe wá ń bí àdéhìí ni wọ́n ọlọ́àmà ni wọ́n àmà sọ fún àwọn mẹ̀lẹ́kà ọmọ sọ fún ọ pé lágbájá yìí but a kàn kó mọ́ list ni o òun ọ̀wọ́ àgbọ̀ wà sí tiẹ̀ o wọ́n wá nìkan wá ṣọ́ọ̀bù kì í sáàdìyàn wá sí lógbé wa òun náà kàn wọ́n sì dọ̀rọ̀ ọkọ̀ jókòó Ọlọ́run yà sọ ọ̀rọ̀ àwọn tó jókòó tí ń gbọ́ tèmi Ọlọ́run àwọn lólùbájókòó rẹ tẹ́ni tó bá jókòó tí wọ́n yẹ sórí ikú ẹ̀kọ́ náà mọ́ kì í sáàdìyàn wá sí lógbé wa láti ilé ń tiẹ̀ o ọkọ̀ ńlọ náà àbọ̀kẹ́ wọ́ọ̀rẹ́ rẹ̀ wà ó ní tèmi náà dúró àbíkẹ́ tiẹ̀ ń lọ ọkọ̀ dúró ni Ọlọ́run ẹ̀kọ́ máa ọ̀nà àwọn tí wọ́n jókòó ohun èso lórí ibú ẹ̀dá ẹ̀ ń bá jókòó táwọn eléyìí náà lọ lórí ire ẹ̀sìn fáìlì ẹ̀ mọ́ Ọlọ́run wọlé àjọ kan so rẹ gbogbo bùkátà tá a gbé wá bíi Ọlọ́run bá ní bíyà rẹ̀. Àmín. inú àwẹ̀ tá a wẹ̀ Ọlọ́run fi gbígbà àdúrà wa fi lé wa lọ́wọ́ ń bẹ̀. Àmín. gbogbo ń tà ń rawọ́ sí wọn náà wọlé àjọ kan so rẹ wọlé agbólóhùn la ilaha illallah Allahumma inna nas'aluka bi anni ashhadu annaka anta Allah la ilaha illa ant al-ahad as-samad alladhi lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. ó kàn án tí ìbọn ni Ọlọ́run ṣe ní arántí Ọlọ́run fẹ́ gbàdúrà wa náà ni. ó di mélòó? Ó di mẹ́ta. kí la sọ lẹ́lẹ́kẹta? Ká máa yin Ọlọ́run. ká máa dúpẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ ká yin Ọlọ́run ká yìn kẹ́ ẹ tó wọnú àdúrà ẹ ti yìn ẹ wá ṣe àsàlátù tẹ̀lé ẹ máa gbọ́ ẹ ṣe àsàlátù tẹ̀lé Ọlọ́run fún wa láwọn àpẹẹrẹ kẹ̀kẹ́ láyé bí ọ̀kẹ́ ní sáré lọ rí gọ́vnọ̀ náà ó ní protocol ọ̀ọ́kọ́ rí PA nínú àwọn tó tún jẹ́ PA kálukú tó ní wíńgì kọ̀ọ̀kan tí ń gbá kẹ́bí tó bá jẹ mọ́rọ̀ ń tó jẹ mọ́rọ̀ ẹ̀sìn lágbájá báyìí ni gọ́vnọ̀ máa ń gbọ́rọ̀ sí lẹ́nu kẹ́bí tó jẹ mọ́rọ̀ lù lágbájá báyìí ni gọ́vnọ̀ máa ń gbọ́rọ̀ sí lẹ́nu tó bá wá rọ́pò tó ní àti déwájú gómìnà kì í ṣe pọ́ńkẹ́sàrí máa sọ̀rọ̀ rẹ ìwọ kọ́kọ́ máa rò yẹn ní dáadáa tó kọ́ra àwọn afẹ́yàn kan lọ́dọ̀ yẹn but wàlá ẹni PA gidi ọwọ́ ń sọ̀rọ̀ rẹ̀ ọwọ́ á yìn lẹ́yìn tí gómìnà nífẹ̀ẹ́ níjọ́ ọmọ gbé fáìlì rẹ déwájú rẹ yóò san rẹ ìwọ máa bọ́lọ̀ yin Ànábì sallallahu alaihi wasallam bí Ọlọ́run ọwọ́ á yìn Ọlọ́run àmọ́ òkè kí ló kàn wá àtànàbí ni ọ̀sán bá mi ń ṣàdúrà fẹ́ ni wọ́n náà ní bùkátà ni o tí àgbẹ̀ni tí ń lọ ọ̀dọ̀ gómìnà tí ń náwó kì í dẹ́pọ̀ náà lọ lásán ọbẹ̀ gbà nǹkan ni o kò sí sí ọ̀fẹ́ láyé tá a wà yìí o àdúrà tí wọn náà ń ṣe bó ṣe yin Ànábì ò sí lọ́fẹ̀ẹ́ o ò ń yìn wọ́n ní sọ́fẹ́ gbà nǹkan ní ká rárá kí nǹkan bí bọ́ Ànábì hẹ́rì ẹ̀ ń ti kọjá kí wọ́n máa béèrè nǹkan. wà á kàmárí dúdú ìdá kan tàtàrí kan. má ti dárin ọ̀sẹ̀ sàlátù ọwọ́ aṣọ bùkátà rẹ láàrin wọ́n á tún fi àsàlátù parí rẹ̀ àwọn àfáà jẹ́ kó yé pé àdúrà àtàsàlátù bẹ̀rẹ̀ tọ́wọ́ ń parí wọn
Ọlọ́run bẹ́ẹ̀ má sì sàlátù máa ń gbà sàlátù wọlé fànàbí rẹ̀ tí yóò àgbọ̀ yọ àdúrà rẹ̀ lẹ̀ yóò àgbà sàlátù nìkan. Ṣùgbọ́n wọn ọkàn sáré bùkátà yẹn kódà ibi tẹ́lẹ̀ omi ọ̀màdúrà sí dé ètò ń júwe àdírẹ́sì rẹ̀ fọlọ́n pé àbí wọn kàdúrà àwọn lọ ni Ọlọ́run ilé ọ̀dọ̀ wa ni S6/6668 Òkè Bọ́là Ìbàdàn rọra àwọn ọ̀kadùà rẹ̀ àwọn àfáà kan ní ń tọ̀ tẹ́lẹ̀ àwọn ayé kan ní ń kàdùà ayé kẹ̀kan ọ̀kadùà ó di mélòó ó di nọ́mbà tó kàn nínú rẹ̀ òun náà ni pé tàbá fẹ́ bẹ lọ́n tàbá ká do àwọn gbà ẹjẹ́ á máa wà ala tọ̀hárà nígbà tá a bá wà ní mímọ́ ká sálùwàlá ká kọjú sí kíbla ká wá tẹ́wọ́ wa ànábì ní Ọlọ́run bá ní kọ́lọ́ọ̀bù onítìjú ni ojú ọmọ tì í kí ẹrú rẹ̀ ọ̀tẹ́wọ́ sí kọ́ wá káwọn padà ló fìfo but ọ̀nsàdúrà ọ̀tẹ́wọ́. tàbá wá fẹ́ yin Ọlọ́run tàbá sàdúrà lọ tí ẹládùúrà tàbá wá fẹ́ ṣeun wá lọ wá nínú orúkọ Ọlọ́run tó bá ṣe déédéé bùkátà tó ń béèrè ìyẹn ní ìdíkò súnmọ́ àwọn àfa lápẹẹrẹ ìnira kan lọ́sọ̀kalẹ̀ sí yíyàn lèyìn wá ń bẹ náà tó bá fẹ́ parí àdúrà sọ fọlọ́n pé yá àrẹ̀hámà rọ ìmíì ìní òfin máa bẹ náà mo pè wọ́pọ̀ tó jẹ pọ́pọ̀ sẹ́ni tó lè kẹ́yìn bí rẹ̀ ṣé ẹ pé kẹlẹ́ ní ìdì ìrùkẹ́ get the point yẹn arísìkì lọ fẹ́ bẹ náà lọ́sàkù lọ́ọ́ mú bí ó kọ́ lọ́ọ́ inú òfin máa parí àdúrà tó ń ṣe àforíjì lọ ń wá lọ́dọ̀ Ọlọ́run kí n gbàgbé wọlé sẹ́ẹ̀rí nínú ọ̀nà ká tó bẹ̀rẹ̀ àdúrà ọ̀tọ̀rọ̀ ìsìnkìfà ọ̀tọ̀rọ̀ àforíjì torí pé ẹ̀ṣẹ̀ máa ń dínà àdúrà. nínú àwọn ẹ̀kọ́ tá a tẹ̀lé òun náà ni kó jẹ pé ẹni tó fẹ́ bẹ lọ́n ní tó fẹ́ bẹ lọ́n lé lórí ní tí wọn náà rí pé kì í ṣe ń tí ọ̀pá ẹnìkan láàánú bí ẹ bá sórí fún orí ibú lọ́ọ̀bà ń bẹ̀ Ọlọ́run kí gómìnà ó tiẹ̀ ṣe báyìí tàbí ẹlẹ́lága tó ní Ọlọ́run tòmínà sálága ṣé kálága tó wà ní òkú yìí àwọn òbí tiẹ̀ burú àwọn ènìyàn kọ́ lọ́wọ́ sàmú lẹ́yìn àwọn ọmọ wa tí wọ́n gbogbo bí nìkan ní adá nínú àwọn obìnrin ọmọ náà mi rí báyìí pé àwọn nìkan ní adá aláàtí kóyàn lọ́mọ ká ọkọ̀ lọ́rùn wa
level kan ní gẹ́gẹ́ mọ́ lọ rí àwọn airport authority lókè nígbà tí ó dé level kan máa lọ bọ́ọ̀gà àwọn ọ̀gá wọn ní pé kí ẹnikẹ́ni kọ́ wa máa lọ ọwọ́ sísítẹ́ẹ̀mù hàn mí pé ẹ̀sìn náà ń lọ ẹ̀yin yìí ń travel body pass yín dààmú ní wò fún wa tíkẹ́ẹ̀tì dà kò sí wọ́n sàdá máa bọ̀ wọ́n sì ní ẹ máa bọ̀ ọba gbé hàn pé charter flight tẹ́ ẹ ní ń bọ̀ àgbẹ̀yìn kí ló kọ rẹ̀ mo ní ìmọ̀ ọkọ̀ ẹ̀ ó ní pẹ̀lú ògbó ọlọ́run o kò sí charter flight kẹ̀kẹ́ tí ń bọ̀ mọ́ báyìí ó ní tí wọ́n flight kan bá balẹ̀ ní Muritala airport yìí ó kéré tán 48 hours àwọn ti gbọ́dọ̀ rí notice ó ní ní lórí system mo wò ó gbogbo ẹ̀ black lójú mi torí ìtì ẹ̀rí ti ń fi hàn mí mo ní nà àsáwọn èèyàn ti gbọ́ ní ẹnu ọ̀nà àwọn èrò ìmọ̀ kí ẹ yọ tẹ̀lé mi lọ òkè èmi ò kókè wọn àdírẹ́sì wọn sálẹ̀ káwọn pé inshallah ẹ̀ sáà mọ́ wọ̀rí wọn ní ẹ má pàkéjì wa wọ́n ti láàlè lọ bí ògbà tó ṣe dàrú náà nẹ́bà ní ta ló gbóró àwọn ọmọ wàhálà tó olúyọ̀ ló lọ kíní gbogbo àwọn jẹ́tì mi ti sá lọ. ní tí mo á fẹ́ sọ ò ní pé alájọ lóye wa bú ẹkún láàrin ọ̀pọ̀ èèyàn wọ́n ní àfi tí n bá ní nákẹ́ ọkọ̀ gbogbo orin lókun wọ́n ní wọ́n lọ wọ́n lọ́wọ́ pé ilé ìṣòògùn ọlọ́run làwọn ti sọ̀rọ̀ wọ́n láì dọ́nà láì solution. kára géètì ọmọ sọ pé wọ́n láti ń èso ògùn ara géètì kára géètì ẹ̀yìn ara náà já mara yín Orísun. ní bọ́ bàtà lẹ́kẹ̀kẹ́ lọ́wọ́ àná kára géètì ọ̀sọ́ bá ń pé ọlọ́run wọ́n láti ń èso wọ́n láì dọ́nà láì solution. sẹ́wọ̀n kẹ́ solution wulẹ̀ ti wà ńlẹ̀ bí wọ́n sọ bí wọ́n sọ ṣùgbọ́n àwọn ò lè mọ̀ torí pé àwọn kò lè mọ̀ pé solution yẹn lè wá kálukú kódà ẹlòmíì ti sálọ Àbújá náà àwọn kìnìún tó ti gbé lọ tíkẹ́ẹ̀tì pé wàhálà dé wọn là lọ́mọ ṣùgbọ́n ọ̀gá pátápátá tó wà ní ìtajì kìíní yẹn èmi sì ń pe nọ́mbà rẹ̀ ẹni yẹn sì nìyẹn ńlá kan ní nọ́mbà 1 ní Nàìjíríà tẹ bá ti ń gbé ó ní àfẹ́sà òkè kí ló dé sí àwọn èèyàn lajú wọn ọ̀bára wọn mọ́kà ní níbi ibo láti jẹrin tá a ti wà ń bì ó nítorí bẹ́ẹ̀ sì jẹ́ mo fi ń gbé kọ̀ yín èyí ní gbé kọ̀ yín mọ́ o ẹ má dààmú mi mo ti wà lẹ́kọ̀ọ́ gan-an òtẹ́ ẹ̀kan mọ́ àmọ́ ń sùn lọ́wọ́ ní mo lẹ́yìn ń sùn ẹni iṣẹ́ yẹn yé e pọ̀ nọ́mbà 1 ní Nàìjíríà kò síbi yẹn ti lè kó kọ́ wọn alájọ ọmọọ̀sá wà ajímọ̀sùn làfẹ́ wọn ọlọ́mọdé nǹkan wọ́n bàjẹ́ ó ní àṣẹ nǹkan ju nǹkan lọ Nàìjíríà tó lọ àṣẹ plane tí ẹ gbà àṣẹ plane ọmọ Haúsá ni ọmọ Haúsá sì ní kò sí ní dictionary wọn kẹ́ ẹ máa ní kíní kan ní protocol ẹ̀yin lẹ́ ń tẹ̀ lófin wàláì ó kù 30 minutes tí plane yẹn balẹ̀ sí kò ní wọ́n rí signal tó plane kan balẹ̀ wọ́n lọ túmọ̀ tó káńtà sí ní ìsìn kálukú ń gba body pass kò sí sísítẹ́ẹ̀mù kankan bí gbàtí yẹn wọ mú lọ ẹ̀ ní wọ́n kàn rọ́ kálukú ní plane ní mọ́kà yá. ṣùgbọ́n tí àwọn tó yẹ pé ọlọ́wọ́ bàtà sí rí irú Olúyọ̀lé ńjọ náà ọlọ́wọ́ tà sí wọn ó lè ní pé ògùn o lábàá ní àsọ̀gàjẹ̀ ìṣògùn torí ntọ́ bá ṣe ń kọ̀rọ̀ nígbà tí ṣòro bá dé òní mọ́gà tó pè é ibi tá à ń lọ́nà pé ọlọ́run wọlá pé inú tó lè fi gbẹ lọ́nu pé wọlá pé mi ò múra púpọ̀ mọ́ náà kálukú lọ jágun tó afẹ́kádùn àrẹ ọgbà lọ já gbogbo ògo ntó sọ̀rọ̀ máa nú ṣọ́ọ̀bù ntó sọ̀rọ̀ mi kẹ́ lọ já dànù ìgbẹ́ ní dínà àdúrà lọ já dànù wàláì lọ já ẹni tó ṣe dà àwọn tí ẹ láwọn lọ ayé lánàá àwọn dà àwọn tí ẹ lọ agbára àwọn dà àwọn tí ẹ ń sọ̀gùn kíbọn ọmọ rẹ̀ wọ́n síbọn ọ̀ràn wọn sẹ́ẹ̀rí ni wọ́n tó sá òkì ìtí ẹ ń fọ́rin lórí ń bẹ ìtí ẹ yìn ń bẹ ń bẹ ẹgbẹ́ wo làwọn bàbá wa Bọ́lá Ìgè ò ṣe sọ̀rọ̀ kíbọn ọ̀ràn wọn èwo lẹ́nu ọlọ́pàá jí ń bàdàn ẹ̀kú gbé wọn tálájí kọ́ ló ti sọ pé ẹ̀kú gbé wọn ọ̀ràn lápájí nígbà tó kú wọ́n ní gbẹ̀wọ́n gbẹ̀rọ̀ ọ̀dọ̀ babaláwo rẹ̀ ọwọ́ á dìde ọwọ́ á wò báyìí ọwọ́ á wó lulẹ̀ padà babaláwo wá ní ṣé wọn ò tí ì túfọ̀ rẹ̀ kó ti kú tẹ́lẹ̀ ṣé láyé tá a wà ẹ máa gbọ́ olórí ibú lẹ́sù ó ti kú ti pẹ́ àwọn gbára lékiní. ìkànnì àwọn tí máa ń jẹun ta nígbà wọn pa sọ́nà ibìkan tí ẹ pa sí ó ti yé yín bá nígbà wọn pa ṣé bóògùn tí a ṣe fún ni pé tọ́ba ti lè ráàyè fẹ̀yìntì ibi ilé alámọ̀ ibẹ̀ ni ó lọ olórí ibú sẹ́tánì yìí máa ń tẹ̀yàn tí ó fi pààyàn ní kò lè dá abẹ́sù
kí wọn alámọ̀ ní ní site. kí kọ́ wa lọ kọ́lé sórí yọ̀lẹ̀ ọwọ́ ń wálé alámọ̀kì àbọ̀ náà sáyẹ̀dọ̀ oníyọ̀lẹ̀ wọn ti fẹ́ fọ́n gbà ọwọ́ ń wálé alámọ̀kì tí ìpínlẹ̀ alámọ̀ ní wákàtí kọ̀rọ̀ táwọn tèmi ń dá dúró báyìí wọ́n gé federal capital sálẹ̀ nǹkan ọmọkùnrin wọ́n rí ọrùn pé ṣe bọ́ọ̀kì gbẹ́ni ń bẹ kò sókì ilé wọ́n sì du sókò kú ọlọ́run ní ìjà agbára lé àwa máa pe ọlọ́run yẹn a máa wá tẹ̀gùn lọ́dọ̀ rẹ̀ alẹ́bíṣẹ́ olóore wa wá tẹ̀gùn lọ́dọ̀ rẹ̀ kó wọ́n lọ wọ́n náà pé mi ìrẹ́ nìkan ká ro ní kínú mi ó dùn èyí sì ṣe ti ń balagbara ìwọ́n èmi náà wà nínú ìṣòro ọlọ́run là mí inú ń tá alẹ́bí sàtẹ̀gùn nù iṣẹ́ olóore rẹ̀ àwọn dáadáa tó ṣe ìmọ̀ ọlọ́run lọ́kan inú rẹ̀ òun ni kọ́ yẹpẹ́rẹ́ rẹ̀ pé ìwọ ọlọ́run èmi tí mo gọ̀ ìgbọ́n àtàwọn bámbámbámbámbámbám lọ torí àsìkò wa torí bí tá à ń lọ́pọ̀ nínú ìta lè lo opportunity ni pé ká wo àwọn àsìkò wo la fẹ́ ṣàdúrà ọ̀gá àsìkò tó dáa jù téèyàn máa ń ṣàdúrà òun ni kò dìde lóru pàtàkì lọ́dọ́ bá ti lọ bí ọwọ́ 3:34 fúnra ọlọ́run gẹ́gẹ́ ní máa ń sọ̀kalẹ̀ wá sísẹ́ máa yé ń bì yóò máa níta lọ́fẹ́ bí mí léèrè wọn ò nídìí wọ́n sọ mí ti fáìlì ẹ̀ fún mi o èmi gẹ́gẹ́ mo fẹ́ gbẹ́jọ́ rẹ o orí oorun lèèyàn wá wà nígbà náà tí òjò bá ń rọ̀ tójò bá ń rọ̀ lọ táàmù ọrùn dọ́tí onítùmọ̀ bẹ́ẹ̀ lọ lásìkò ìgbà náà nínú àwọn àsìkò gbígbàdúrà ni tí àkùkọ bá ń ké àsìkò tákùkọ ń ké yẹn nínú àwọn àsìkò gbígbàdúrà ni bẹ́ẹ̀ lọ lásìkò ìgbà náà tí mọ̀mù bá ń ṣe kútùbà ń jọ júmọ̀ láàrin ìgbà tí mọ̀mù jókòó kó tó dìde padà sáré bẹ́ẹ̀ lọ nígbà tí ẹ bá pèrun síwájú wọn tó sì kà mọ̀ tí máa wà mọ́sálásí tí ẹ bá pèrun síwájú wọn tó sì kà mọ̀ láàrin ìrun sì kà mọ̀ ànábì lásìkò gbígbàdúrà ni máa bẹ́ẹ̀ lọ ń bẹ̀ má rojọ́ fọ̀rọ̀ bí ráìsì ṣe wọ́n lẹ̀ ṣébí ló ti máa láì nàìjíríà special made ni wá àákà pariwo díẹ̀ náà ni kálukọ́ ọmọ bí ó ṣe máa sọ ẹni tí wọ́n jẹ ráìsì lẹ́ẹ̀mẹ́rin tẹ́lẹ̀ á sọ lẹ́ẹ̀kan ó ṣe àrò tó bá fi yún lẹ̀ á change packaging gbèsè ayé wa ni tẹ́málẹ́lùbọ̀ dúdú wọn bọ́ọ̀bì funfun mú ọkà bàbá rẹ́ẹ̀dì lọ́mọ ó di dúdú máa jẹun lọ ọlọ́run sọ̀rọ̀ pa nàìjíríà sẹ̀mó wọn máa lo àgbàdo bígbà tó lọ ní kinní fi èlùbọ́ white abọ́kẹ́ sí ó di sẹ̀mó ó tún wà natural máa bá tiẹ̀ lọ kò sí irú ẹ̀ nílùú mi ebi ọ̀nà ẹ̀pà wọn kú ni wọn àrọ́tà native sẹ́gbà tí nǹkan wọn àmàrà nàmá jẹ tánà máa tún ti kóra àgbàdo òtún dé ọlọ́run nífẹ̀ẹ́ wá ń lù yìí kẹ́ ẹ̀ sáà ní ikú bíjọba fẹ́ kẹ́ ẹ kó ya kú ẹ mọ̀ báyìí akẹ́tọ̀ gbàgbé ọ̀rọ̀ rẹ̀ sí ni kí lẹ́ sọ̀mọ́tò wọn sí ni wàhálà bá ṣe wà yìí 70 something ti máa la àtúnbà yìí sáà complain mọ́ni sáà complain rí epo mọ́ni tọ́wọ́ tó lọ lé one naira sí ní ìsìlẹ̀ àti wọn complain ó ti máa lánu ẹ jẹ́ a máa sọ àwọn àsìkò yẹn àwọn ààyè irúnú Ramadan ká wo àwọn ààyè wọn tẹ́wárí torí àsìkò àwọn àdúrà kan wà tá a fẹ́ fúnra wa ní àkọ́kọ́ inú kẹtẹ fi máa ń mú yín mọ́lẹ̀ ṣe ọlọ́wọ́n ọba àlekọ́lá kọ̀ bá wa ṣàdéhùn pé tọ́ba ti ń ṣe Islam gbogbo tó ń fẹ́ ní màá ṣe fún ọ rárá o má jẹ́ wọ́n tán o lè máa kírun tó ní rí bá ti ṣe o sì gbọ́dọ̀ má kì í gbogbo dáadáa tó ń ṣe yẹn tó ń ṣe mẹ́sìn ọlọ́wọ́n ọba àlekọ́lá ọba wa ṣàdéhùn ayé ṣùgbọ́n àmọ́ ẹ̀bẹ́ ni tọ́lá àbá wa nílẹ̀ yóò bá wọ́n ní ọlọ́run ọgbọ́ dákunjọ́ jàre ṣe ń tí ó ṣe ní ọ̀fẹ́ ọba tó jẹ pé tó bá sẹ́yìn ń dì ọ gbọ́dọ̀ sá lọ o sì tún gbọ́dọ̀ gbé dìńkò o sì gbọ́dọ̀ gbé sí ọlọ́run ń dùn mí jọ dákunjọ́ má sàn mọ́ bọ́ ọba sá lọ bùnmí ìbò lọ fẹ́ lọ ẹnìkan wà láyé john gbogbo wa tó bá ti wá sí maka tó bá ti fẹ́ tàwa tó bá ti ń ṣe làbáyíkà Allahumma làbáyíkà ni ọ máa gbọ́ ohun kan pé làbáyíkà wà lásà àdáyíkà tó bá ti ní ọlọ́run mo jẹ́ pè rẹ ni ọ máa gbọ́ ohun pé ìjẹ́ pè rẹ ìsìgbájì rẹ òun nìkan ní sì máa ń dòun gbọ́ ó sì lọ́dún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn ọdún kẹfà ìsì ń wá lọ́dọọdún kò sì lè má wá kò sì lè má wá ọ ń ṣàdúrà gbogbo ìgbà ń ṣe tó a ṣe làbáyíkà wọ́n mọ̀ ní làbáyíkà bó ṣe wá lọ́dún náà ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bó ṣe gbọ́ ohun náà bá ní àwúrò òun lòun gbọ́ arákùnrin wa ní òun ìmọ̀ bí wọ́n ṣe gbọ́ ni ọdún kẹẹ̀ẹ́dógún ní tó ń ti wọlé ọlọ́run òun nìkan ló ń sì ń dá ohun yẹn gbọ́
tí òun bá ti sọ pọ́lọ̀ mo jẹ́ pẹ̀lẹ́ ni wọ́n máa dáhùn padà pé àjẹ́ pé èrè àsìgbáàkì rẹ olórí ibú ẹ̀dá ni ọ́ ti wá ní oṣù tó ń wá ó ní ẹ̀ tí ìgbà wa ń bo ní ìtò sálọ yóò gbọ́ ńjọ́ kan ńtọ́lọ́ láìkì náà takùtì lọ́rùn èmi ọmọ níbi tí ń lọ àfààní yá máa ń ìdá wakọ́fà lè mú sí òbí bàbí. yá máa ń ìdá wakọ́fà lè mú sí òbí bàbí. sátara lè kọ̀ bí ha wàjáde òbí ní gùfúránì. sátara lè kọ̀ bí ha wàjáde òbí ní gùfúránì. ó ní mo pè wọ́n lọ́run tó jẹ́ yí pé ìdáwà kọ́fà lè mọ̀ sí òbí bá mi. gbogbo ẹni tó ṣàṣìṣe láyé tó lu ayé rádaràda táyé tí ń wò pé sọ́lọ́ ń sì tó orí ẹ̀dá lọ́lá ròpin ìwọ́n tí wọ́n máa rò pé wọ́n kúbi tó gbègbà ọlọ́run láì kíkọ́ wá síwájú òun kọ́ wá máa sọ̀rọ̀ gan fún ọlọ́run pé ìwọ ọlọ́run ayé mọ̀ ti rò mí pé kó kúbi tí ń gbègbà ọlọ́run ní àáfàá ní. yá máa ní ìdá wakọ̀fà lè mú sí òbí bá bí. wọ́n pè wọ́n ọba tó jẹ́ wípé gbogbo ẹni tó bá sì ṣe tó bá ti wá dúró lẹ́nu ọ̀nà rẹ kò ń dé. sátara lè kọ́ bí àwàjá dàbí lè gùn fúra ni. ó sì sàtàrà àkọ́bí rẹ̀ pé ìní fojú àṣìṣe rẹ̀ wọ̀ ọ́ mọ́ ọlọ́run wà ní mọ́tọ́rẹ́ àforíjì fún ọ. táàfùlì múlùkù ànínẹ́sì níbi ayé. àwọn ọba ayé gan gbogbo ẹni tó bá wá sọ síta wọn máa ń ṣàánú rẹ̀ àbá kábíyèsí ní ẹjọ́ pé bẹ́ẹ̀ nìkan bá dé tẹ́fẹ́ bọ́ta sísan yíra ẹjọ́ pẹ̀ ṣàánú mu wọ́n ṣàfún ní nǹkan. sọ́bọ̀bà ayé ni léyìn ìwọ ọba tó jẹ́ kó wọ́n lọ bá afọbajẹ́. káyífà nàzírù ìsáàtì rahamani. wọn ò níbi tí ń sùn sí o ìta rẹ mo wá sùn sí ọlọ́run lẹ́ẹ̀kì kéèyàn máa rojọ́ fún báwọn pé wọ́n ọlọ́run mo dé ayé ti rò pé inú ọjà yìí ní rí yẹn yọ mo wá bọ ìwọ ọba tó máa ń dojú tẹlẹ́gàn èmi nì tí ń rò pin mo dé. yá Rabbi wà fíkìnì àmì àìṣà muwahida wà muhallilan ad'uka bil Qur'ani wà muhallilan ad'uka bil Qur'ani. yá Rabbi indal-mawti ahsin Wntc وعند السؤال يلتقى الملكان. torí àsìkò àkọ́kọ́ tá a bá wà nínú nira bá a ṣe wà nínú nira ẹ̀ sáà pé àsìkò nira la wà lásìkò tí nǹkan le kọ́lọ́ mọ́jọ lé. Amina. mo fẹ́ sún ẹyọ torí fóònù mi gan ni o kì í ṣe kó torí kankan ó ti fẹ́ máa sọ báyìí tì òun náà ti fẹ́ wà lásìkò nira so tí a bá wà ní àsìkò tí nǹkan le àdúrà tí ìsìláàmù tánà àwọn àdúrà tí mo fẹ́ fún ẹ àwọn àdúrà tó wà recommended látọ̀dọ̀ ànábì ẹ tó lọ rán wa ní so ti wà life and direct ọlọ́run má fara ni wa. Amina. ọlọ́run lọ́ba tí máa ń mú gbà tí ó lé wa ọ̀nà ni máa ń mú gbà tó dé wa ṣùgbọ́n gbogbo ògbà tó bá mú wá bá mùsùlùmí má dẹ́lẹ́bọ má jẹ́ wọ́n sẹ́fà fún ọ fẹ́ kí gbogbo nǹkan máa lọ́rọ̀ wọ́rọ̀ sẹ̀ wọ́n á ń kó káwá kọ́ ọmọlé wọn náà rò káwó káwó ó lè dé oògùn ìtajà kó wọn máa rìn bọ̀lá tó ṣogbo ó tún wá ń tọ̀ sọ́mọ̀ pé ń parọ́ ni ẹ máa wọlé ẹ máa rà mọ́níjà máa bá ń dáhùn lò mẹgàfóònù ló gbélé kò sí mọ́níjà ń bẹ o ṣé mọ́níjà wà ń bẹ. sani kẹkẹ bá ní mọ́tò. ọ̀sẹ̀ ní kẹkẹrẹ́ nu mọ́tò ẹ máa bá ń dáhùn lò ẹ máa wọlé ẹ jókòó Yorùbá package. La ilaha illallah ẹja sọ bẹ́ẹ̀. La ilaha illallah. Al-azimul halim. Al-azimul halim. La ilaha illallah. La ilaha illallah. Rabbul arshil azim. Rabbul arshil azim. La ilaha illallah. La ilaha illallah. Rabbus samawati wal ard. Rabbus samawati wal ard. Wa rabbul arshil azim. Wa rabbul arshil azim. Tí nǹkan bá lé nu máa ṣe iye tó bá rọ̀ fún ọ
má fóun kà sí má mọ iye tó o ṣe tó bá sì fẹ́ mọ iye rẹ̀ sáà gbìyànjú kó jẹ́ wípé ntí tú ò ní pín ni ọlọ́run ọba àlékè ọlá àṣọ ni ó sì máa ń láìkì kéèyàn máa ṣe nǹkan àṣọ ní Yorùbá wá hẹ́ẹ̀tì ń tiẹ̀ tẹ́ bá fún yẹn ní nǹkan mẹ́ta wọ́n fún mi ní nǹkan mẹ́ta o fọyọ́ kan sí i nítorí wọn láìkì jùlọ yìí hẹ́ẹ̀tì Yorùbá tó wá ní èṣù ní máa ń gba nǹkan ayọ̀ inna Allah witirun yuhibbu witira. sẹ́ẹ̀rí ìyànbá wọn mo rò pé ìwé ti wà lọ́wọ́ àwọn èèyàn sẹ́ńtì bá ní fáwọn èèyàn torí mo fẹ́ káwọn èèyàn kọ̀ọ̀kan ó ní lọ́wọ́ ó lè má kárí 200 copy ti wà èrò tó wà ń bí ju 200 lọ. àwọn alétò ní ń sáré lọ fowó ara wọn sí kọ́lọ̀ ọ̀bàlẹ́kọ́lá kọ́mọ ní sáré sọ́lẹ̀. yàrá ní ìdá wàkọ́fálí mùsùlùmí bàbí sátara líkọ̀ bí àwàjá dàbí ìgbòfòrò ní sátara líkọ̀ bí àwàjá dàbí ìgbòfòrò ní. تعرفني ملوكه عن النزيل بأيهم كيف النزيل بساعة وحناني كيف النزيل بساعة وحناني يا ربي وفقني أن أعيش موحدا ومعللا أدعوك بالقرآن ومهللا أدعوك بالقرآن يا ربي عند الموت أحسن منطقي عند السؤال وملتقى الملكان عند السؤال وملتقى الملكان. ẹ jẹ́ àfarabalẹ̀ ibi tí ọba dé ẹni tó bá ní lọ́wọ́ wọn padà sí photocopy rẹ̀ so ká farabalẹ̀ kọ́ má jẹ́ pé ọ̀tọ̀ ni tí wọ́n kọ ọ̀tọ̀ ni tá a máa kà ara nǹkan tó lè di gbígbàdúrà lọ náà nù kéwòn wọn sì ń kẹ́kà sẹ́kìtì bá ti lè wò ó ẹ̀rí kí wọ́n ní àkójọpọ̀ àwọn àdúrà ní ìlànà ti súnà. èyí tí ìsọ 1/10 nínú májẹ̀mú tó wà ń pa àdúrà tó bá fẹ́ bẹ́ lọ́wọ́ kọ́ lọ́ọ̀ ni wọ́n máa lò má lọ́ọ́ fọwọ́ kọ àǹjẹ̀nu yá jam kọ́sítọ̀ jáde kèésó kọ́ lọ́ọ̀ yá àríwá bíílà gándàbá bíílà ọ́nìkà gánríìlà gbogbo àwọn nǹkan yìí tí máa ń dín nàgbé àdúrà nù táyì ìjẹ̀nu bá yọ sí ọ ẹlòmíì ti ya wèrè láti bí àdúrà àǹjẹ̀nu yọ sí ni wọ́n fún ní fàánú báyìí irú ìkúwì káàkiri àǹjẹ̀nu tí ó gbọ́ nǹkan. ó tó wá lọ jẹ́ àǹjẹ̀nu tí wọ́n ń pè ó tó wá lọ jẹ́ dáadáa àǹjẹ̀nu wá yọ sí ó tó wá lé kùkú la dàdé lé kùkú àǹjẹ̀nu lé kùkú sẹ́ẹ̀rí ẹ̀jọ̀ nítorí tọ́lọ́ kì í ṣe bẹ́ẹ̀ ṣe nǹkan tó pọ̀ tó òun ni wọ́n ò ṣe gbà ó ṣé bí ẹ ṣe ní o ṣe ni mo máa ń sọ pé irú inú ọjà báyìí tí wọ́n bá pe àáfàá súnà wáàsí wọ́n fẹ́ gbóòtọ́ ọ̀rọ̀ ni torí báwọn míì wọ́n ti tó jáǹsì kalẹ̀ ẹ máa jó ni níbi Ramadan lecture tẹ́ńsì ọmọ akọni tí kálukú ti sọ ní wúkẹ́wúkẹ́ ẹjọ́ àwọn tá a wà nù ọjà oríṣiríṣi kan àwọn ẹ̀ máa ń ṣe ṣùgbọ́n náà balẹ̀ kí ọlá la ẹ̀yìn ọlọ́run láyé lẹ́bi lè sọ pé àáfàá súnà lẹ́fẹ́ pè ẹ̀fẹ́ gbóòtọ́ ọ̀rọ̀ ìntàwọn náà sì kọ wáyé tá a kọ wá wallahi mo tó fọlọ́ọ̀ balẹ̀ kọ́ lásẹ̀ lẹ́rìí má jẹ́ wọ́n tàn ẹnìkan wá bàdàn láìpẹ́ yìí Jack Mali ń gbọ̀ wá sọ́dọ̀ Alhaji Oríyọmí mo rò pé Alhaji Oríyọmí wà ń jókòó ni wọn ò tí ì dé ìfẹ́ sọ lẹ́yìn wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n mo rí pátí lọ́wọ́ parí ni tọ́lẹ́ nìkan kò lè dá sọ́rọ̀ àwọn méjèèjì ẹnìkan kò lè dá sọ́rọ̀ wa ṣùgbọ́n mo kàn fẹ́ fi ọ̀rọ̀ ọ̀dọ́ wọn ṣàpèjúwe ni nígbà tí Jack Mali fẹ́ máa fáwọn èèyàn ládùúgbò àbẹ̀
ojú àgbo náà ni ti ń bá àwọn yẹn ládùúgbà ẹ wà sí báyìí ẹ sì báyìí ẹ sì báyìí ẹ wà lọ wá gan aṣọ wáìtì tí babaláwo ní yín ni. ṣé àgbẹ̀nu májàmú àdúrà gan mo gbọ́dọ̀ lọ bẹ̀ mo rántí àwọn nǹkan mi torí pọ̀pọ̀ ó ní pé tẹ́ bá fẹ́ ṣàdúrà ẹ má jágbe mọ́lọ́ ẹ má sì pariwo mo ti tún bí àyà ẹ lẹ́ẹ̀kan ṣùgbọ́n ìlú ẹ má sì lé lórí. ọlọ́run bá ní kọ́lá kódà ànábì kọ́ fáwọn sàbẹ̀rẹ̀ àwọn sàbẹ̀ wà lójú ogun jọ̀kan bẹ́sẹ̀ wà lójú ogun ní ẹ bá ń pariwo àwọn sàbẹ̀ kan pariwo Allahu Akbar tí ẹ kọ́ ṣẹlẹ̀ ànábì wà ní kílódé tẹ̀ fi ń pariwo ọba tẹ́ ń pè kìí sadití náà ọlọ́run súnmọ́ yín ju sọ́run yín náà kìí súnmọ́ kẹ́mọ̀ sọ kíta àbá pariwo rẹ̀ kò ní jẹ́ wà ọlọ́run láìkì káàrọ̀ a máa ṣe ẹ̀yà á máa wò ó yín ò ní ẹ fi máa mú wa ẹ ṣe yá Allah ẹ pariwo rẹ̀ kọ́ gbọ́ sadití lẹ̀ ń pè ní Kùránì látúlẹ̀ kan ọlọ́run ní láìkì ariwo inú sọ́ọ̀tù lè ká sọ́ọ̀tù tọ́ ha ọlọ́run ní wa ń tẹ́jú hárúbì lè ká ó lì فإنه يعلم سر وأخفى. ẹ bá ní àká ìní ọgbọ bẹ́ẹ̀ yé ń tẹ́jú hárùbì nìkan ọlọ́run ní tẹ́ bá ń pariwo sọ̀rọ̀ èmi ọlọ́run فإنه يعلم سر mo má kọ̀kọ̀ wá àkàfà ń tọ́ pamọ́ ju kọ̀kọ̀ lọ́mọ mà sóní ìdíkẹ́ ẹ̀ pariwo mọ́ mi ni. àwọn mùsùlùmí tí wàá fẹ́ di Christian tán gbàdúrà olúwa mọ́sọ́bọ́ọ̀rì gbàdúrà kí ó lòun rárá ẹ̀ tí wàá fẹ́ sọ wá di ìjọ alásàlátù táwọn èèyàn kó jọ ẹ wá sọ di nígbà tẹ ẹ wà ní Redeemed Church arántàbí ń ta kò nìyẹn náà kò sínú súnà ìwọ lọmọ pé nǹkan ń ṣe ọ lọ bọlọ níkọ̀rọ̀ wá sunkún sí lọ́rùn ọlẹkẹ má jẹ́ kí sẹárì ni ọ wọ ẹ dákun ń tà fún wa nínú ọjà yìí àtàwọn táyà sára nínú ọjà máa sọ àwọn míì èyí tí ẹ fi sẹ́rí gbogbo àwọn nǹkan tí ọba dá tí ọba bá tọ́lọ́ ọmọ ẹ má jà sí ẹ̀yẹ́ wọn bá wọn sògùn àjọbọ o inú ọjà tí wọ́n ní àdáwò kan ṣẹlẹ̀ ẹjẹ́ abọ́jà ẹjẹ́ abọ́gbá má bá wọn bọ̀ mùsùlùmí bá wọn dá sí o má sì bá wọn sí kánífà o torí pé kánífà ìran ẹbọ ni o kò yé yín ni o ibi ó ti wá ní Róòmù ló ti wá gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe o àwọn èèyàn kan modernize ẹbọ wọn fún lóko míì ẹ má bá wọn ṣe o tí ẹ bá wọn pé torí inú ọjà tá a wà táwọn kristian fẹ́ kóra jọ wọ́n lè ṣàdúrà tí wọ́n ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ẹ̀bọ́n wọn á ṣe ẹ̀bẹ̀ lọ ọ̀tá bẹ́ẹ̀ni kan bá ní ológun ló àwọ̀ òṣèlógun láàrin wa ẹ má dàwọ́ oògùn tọ́wọ́ ológun ló máa lọ sí fún rẹ̀ ṣùgbọ́n mùsùlùmí àti kristian ọlọ́run láàjọ láyé ni ọlọ́run sì ní ká méjèèjì kájọ pawọ́pọ̀ kájọ bá ológun jà ni kájọ bá ẹlẹ́bọ jà torí pé ọlọ́run ọ̀ṣọ́ nǹkan kalẹ̀ lórí ẹbọ Christian ní ìwé tí ń tẹ̀lé Bible àwọn mùsùlùmí náà ní Quran àwọn méjèèjì ọlọ́run wá ní ẹjọ́ iṣẹ́ pọ̀ ẹ gbógun tẹbọ irin ní ẹ fi ṣe kánọ́pìtà wà ń bẹ̀ yìí èèbó ló ní irin èèbó ọ̀gbọ́rin gbogbo ohun tí kálukú bá ń bọ pátá ni yóò ṣekú pa ẹ sàmì ẹ ọlọ́run kálukú ni ó pa wọn bá mùsùlùmí nìkan láti sàmì Christian náà sàmì àbí Christian náà sàmì náà bóyá kó àwọn tiẹ̀ sí ọlọ́run mú pé Jésù ni bọ̀tù wọ́n sáà sàmì wọ́n lè ní dádì rẹ̀ ní kọ́pà wọn bọ̀tù olóògùn yóò máa bẹ́rẹ̀ rè pé àfà kí ni mí á ní ta mí náà ní rìn irú orin wò sí tírélà ni ó lè jẹ́ tírélà ntọ́wá rí ohun bẹ́ẹ̀ o lè mú márúwá irin náà ni o lè mú ọ̀kadà o lè mú ban o lè má dà kí ọlọ́sùn náà kọ́ má ṣàfihàn o ọlọ́run ti ń sìn ní ọ̀pá o olómi ìmọ̀nù kó gbé lọ o lè jójó sí ti o lè gbé ọ lọ ọlọ́run tẹ̀ ń sètẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ mùsùlùmí nìkan náà máa bẹ lọ ọlọ́run wa ní ẹ tó fẹ́ kọ́ pa àwọn òṣìṣẹ́ náà wa ẹ bá wọn ṣe kódà wọn modernize àdúrà káwọ́ pé adìparí ọdún 31st mọ̀júmọ̀ wọn wà àwọn mùsùlùmí kọ́ la ní ẹ má kóra jọ kì í sọ̀nà gbàdúrà àsìkò gbàdúrà ní bọ̀ yìí ẹ lo opportunity rẹ láti nìkan dérì tí àwọn ọ̀dọ́ bá ti di 20 ẹ̀dá kan ẹ má súnmọ́ ẹ má sì lọ láti nìkan dérì kẹ́kẹ́ káàkiri alẹ́ ẹ kálukú yín ẹ wọ mọ́sálásí lọ ẹ wọnú yàrá yín lọ ẹ̀bẹ̀ lọ láti last 10 days yẹn ẹ má fi sùn ẹ̀bẹ̀ lọ òru yẹn ẹ bá sì kò ń gẹ̀rẹ̀ ó ń lo òru tó yẹ ká máa ṣe mọ́júmọ́ wà wọn ibẹ̀ lóore wà ìhòòrù tí Islam júwe fún àná any other òru is a counterfeit is a scam mọ̀tò wọn scam ẹ. àkọ́kọ́ àdúrà ṣíṣe
sí nǹkan tuntun tá a bá ra nǹkan tuntun tí ojúkójú òfin ní wọ̀ ọ́ ìlàkọ́ bí tó ti yẹ báyìí àbí ààyè tuntun jẹ́ mo ní nǹkan tuntun ààyè tuntun tá a ní oníṣọ́ọ̀bù tuntun onílé tuntun ọwọ́ àwọ̀bẹ̀ lẹ́yìn kó bá ṣe bísímìláì ìwọ ṣàdúrà tí mo sọ yìí gbogbo ń tọ́ wá tí ẹni ọlọ́mọ rì mọ́lẹ̀ mọ́wùlẹ̀ rí nǹkan mẹ́lẹ̀ ṣàdúrà yìí bẹ́ẹ̀ ẹ̀ ń tọ́wọ́ tó fẹ́ fojúkojú ojú yẹn ọ̀pọ̀ dànù. Islam ọ̀sọ́ wa pẹ́ ní ibi òsì ṣùgbọ́n ọmọdé ní ibi torí pẹ́ ní ibi wà. Ya aridu. Ya ardu. Rabbi wa rabbuki. ربي وربك ربي وربك الله ربي وربك الله أعوذ بالله أعوذ بالله من شرك وشر ما فيك وشر ما فيك وشر ما خلق فيك وشر ما خلق فيك ومن شر ما يدب عليك ومن شر ما يدب عليك وأعوذ بالله من أسد وأسود ومن الحية والأقرب ومن ساكن البلد ومن والد وما ولد gbogbo ọ̀ràn aburú pátá tó lè wà nù léwu tó lè wà lórí ilẹ̀ tó lè wà nù ṣọ́ọ̀bù ló ti bẹ́ lọ́rùn rẹ̀ nǹkan kò ní ṣe ọ́ bẹ̀ lọ́jà sọ̀rọ̀ rẹ̀ ṣe léyìn bẹ́ẹ̀. ayé ẹ̀ tó ń já wọ́n wò pé àsọ̀rọ̀ wọn mọ̀ tí fóun ti pẹ́ kọ́dà tí nǹkan bá le tí o gbẹ pààyàn kéke ó ní àdúrà ọ̀nà àbáyọ kúrò nínú ìṣòro tí ẹ ráwọn àdúrà ìṣòro tá a kọ́ bí ó tó bí mẹ́rin torí pé yìí nẹ́ẹ̀mí sọ pé òkè sọ rẹ tó ti wá wọ́n bọ̀ sọ́dún pẹ̀tẹ́lẹ̀ ìtí ọ̀ṣọ́ di pẹ̀tẹ́lẹ̀ ní ṣùgbọ́n májèmú tá a ti kà síwájú àtàwọn míì tá àrùn tí kà lọ́wọ́ àbẹ̀lẹ̀ wọ́n àwọn àfáà súnà má da ṣúgà nù lé tó bá da ṣúgà nù lé èrò ọ̀tọ̀ wa jáàrin ìwà àtọ́lọ́wọ́n da kódà àsìkò tá a dé wa ẹjẹ́ amọ́lọ́n dáadáa níjọ́ tó lọ́n bá gbé nira dé tá a bá sáré kẹlẹ̀kùn rẹ̀ yọ gbọ́. Ya udati fi shiddati sáàrin báyìí sáàrin ẹjọ́ sáàrin ẹ̀yin tí ìwé wà lọ́wọ́ yín sẹ́ẹ̀rin tí mò ń kà. Ya udati fi shiddati wa ya mu'nisi fi wahshati wa ya rahima gurbati wa ya kashifa kurbati wa ya mujiba da'wati wa ya ilahi wa ilaha abai Ibrahima wa Ishaqa wa Yaquba ya irham sigara sinni wa da'fa rukni wa qillata hilati ya hayyu ya qayyum ya dhal jalali wal ikram kò jù bá ń lọ. àdúrà nọ́mbà 3 tó wà níbí tá a fi ṣe ẹ̀bùn fún wa kó o bá fi sọwọ́dọ̀ lórí ibú wájú Ọlọ́run. Islam fún wa ní gbogbo ọ̀nà lórí ìṣòro kọ̀ọ̀kan òun náà ni ibi ọmọ náà ti mẹ́lòmíì àwọn ọmọ wẹrẹ tá à ń gbé lọ́wọ́ kódà bá a bá rí i pé àgbàlagbà náà lùgbàdì kẹ̀kẹ́ rí pé n ti ń sáré sẹ́ni ojú ẹsẹ̀ náà ní wá ọmọ kan ń gbóná wá lójijì má ti ń sáré rọ̀ṣẹ̀ lọ sọ́sibítù ọ̀pọ̀lọpọ̀ ọgbà ojúkójú a máa wu àwọn ọmọ wẹrẹ ànábì sọ́wọ́ kójúkójú ń bẹ kì í sàjẹ́ ní ìtumọ̀ rẹ̀ kì í sàjẹ́ ẹ mẹ́ta àwọn àfọ̀ òkó báyìí bí ànábì ní àlẹ́ àyẹ̀nù hakùn àjẹ́ ń bẹ rárá kì í sàjẹ́ ṣe ẹ rójúkójú yẹn ìwọ gangan lè kọ́ọ̀sì pọ́blẹ́mù yẹn fúnnú gbèsè ayé rẹ gbogbo nǹkan tó o bá ti lè fojú wò tó jọ ọ́ lójú tó o rí tó o bá fẹ́ sọ nǹkan yẹn jáde tó o bá ṣàdúrà sí tó bá ṣe kò ń gẹ́ ìgbàtẹ̀sù operate èṣù máa rí nǹkan yẹn bàjẹ́ inú ọ̀nà tọ́lọ́ ní kéṣù ọmọ rí gbà mú nǹkan ni ṣùgbọ́n ojú ní ọ̀kọ̀ọ̀kọ́ rí tó bá wá jẹ pé ó wá látọ̀dọ̀ ẹni bí tóun ewúlẹ̀ nǹkan rè dùn máa ń nú láyé rẹ̀ tó bá ti rí nǹkan ọkọ̀ lè wọ́n máa báyìí pé kí ni tó tiẹ̀ máa ṣàìsàn bó ti rọ̀ ọ́n tó fojú wo nǹkan lè mú ọmọ o kí ni tí nǹkan fi lè mú tí wọ́n gẹ́gẹ́ fúnra rẹ̀ tó
o bá máa kọ́kọ́ ṣe àwọn àdúrà kan fọ́mọ rẹ inú àdúrà táwọn bí rẹkọmẹ́ndì fún wa tá a lè máa ṣe fúnra wa tá a lè máa ṣe fọ́mọ kìí ṣe tí mo fẹ́ kà yìí o tó dẹ́gbẹ́ tó kójú bá wò gan kò ní lápá ṣùgbọ́n tó ti lápá tẹ́nì tí mo fẹ́ sọ yìí kí ni àdúrà náà òun náà ni wípé bismillah alladhi la yadurru masmihi shay'un fil ardi wala fis sama wa huwa as-sami'ul alim tó o bá ti ṣe fọ́mọ rẹ tó o ṣe àtúntò kùrù sí yìí fún tó o fi rán kó tó jáde ojúkójú tó bá wò ojú yẹn máa fọ́ dànù ṣùgbọ́n wọ́n ti wá wò tán ọmọ tẹ̀ ń sábẹ̀dẹ̀ gbóná àbí wọ́n gan ló fojú wo nǹkan ara rẹ kì í sọmọ rẹ ó lè wò sí rẹ kódà lómi òní bẹ́ẹ̀ máa ṣe wà yìí èmi máa sí kì í sẹ́wọ̀n pé nǹkan yẹn jọ lójú ni ọkàn rí pé látọ̀sẹ̀ tó tẹ̀lé ó lè máa bẹ̀rẹ̀ sí sí àìnú nìyẹn ìyẹn lànà bí ni yóò máa dà wọ́n láàmú pọ̀ látàárọ̀ ọ̀rọ̀ ẹnu ojú ní òrí ntẹnu ọ̀sọ́ ẹnu lè kó báyàn tó bá ti wá rí bá wọn téèyàn bá ti fẹnu kọ bá wọn tàbí ẹ̀ka rí nǹkan pé ó lè wo ràkúnmí ó lè wo. ọdún tó ń bọ̀. Now, àwa ló ti lápá kọ́ lójú ti lápá lára rẹ̀. now ọ̀rọ̀ ẹni tójú ti lápá lára rẹ̀ wọ́n gán lè wò sí rẹ̀ ọkàn rí pé ọ̀rọ̀ tó o sọ àbí tẹ́nìkan sọ wọ́n pé ọmọ làwákẹ́ ìwé tiẹ̀ sí kì í tiẹ̀ orí ẹ̀ tiẹ̀ pé orí rẹ̀ lè máa kú láti wíìkì tó tẹ̀lé o tẹ́ ẹ bá rí nǹkan tó jọ yín lójú lára ara yín tẹ́ ẹ wá fẹ́ sọ àbí lára ọmọ yín ẹ má fọ ọmọ ṣe yànràn ẹ má fi nǹkan ṣe yànràn ẹ kà kọ́kọ́ ṣàdúrà kẹ́ ní ọlọ́ba àǹfààlùbáríkà sí o káwọ́sára orí rẹ̀ pé ó ti tẹ́ tó o bá ti sọ́wọ́ 1 million èso lágbára lórí ọmọ yẹn mọ́ ìtànàbí kọ́ ọ́nà sallallahu alaihi wasallam torí ọ̀pọ̀lọpọ̀ ló fẹnu kó bá rẹ̀ lórí nǹkan tí ń ṣe so ọmọ tí wọ́n ń sàdédé gbóná àbí nǹkan ẹgbẹ́ sẹlẹ̀sẹ̀ nìkan ẹjẹ́ a máa ṣe àdúrà yìí Allahumma dha sultanil azim wal mannil qadim dhal wajhil karim waliyyal kalimati tammat wa da'watil mustajabat àfi sẹ́ni tí wọ́n bírákẹ́tì ó kọ ẹni tẹ́ ẹ fẹ́ ṣe fún lẹ́ẹ̀dá bẹ́ẹ̀ Hasan àti Hussein lànà bí ṣe fún tiẹ̀ ẹ̀yàn wà dá ọkọ ọmọ tí tẹ́ ẹ fẹ́ ṣe fún pé àáfì bóyá Kabiru min anfusil jin wa ayunil ins ojú bá ń lọ ẹ sílẹ̀ mẹ́ta ẹ ṣe sí la ẹ lè bá sínú mi kó fi wẹ̀ kó mú pẹ̀lú ògo Ọlọ́run tí nǹkan yẹn ọ̀bà kò ń bẹ̀ natural sickness ni kì í ṣayé ẹ wá gbé lọ hospital èrò pé ẹ gbọ́ mi yé nǹkan ọ̀fẹ́ máa di ẹlẹ́bọ sí náà ń sọ wọn ṣé wàá rí àdúrà tó wà ń bẹ ẹ́ rí i kí wọ́n sọ pé àdúrà yìí parí àṣekágbá àdúrà òun wákàtí náà ó gbà àwọn Yorùbá ń kalẹ̀ ni kí nìdí ni pé sẹ́ni gbogbo àdúrà tá a bá ń ṣe tẹ́ ẹ bá ń ṣàdúrà kankan ẹbẹ lọ ẹ sá ń bẹ lọ tẹ́ ẹ bá ti fẹ́ parí àdúrà yìí ẹ bá fi àdúrà yìí parí rẹ̀ tẹ́ ẹ bá fi àdúrà yìí parí rẹ̀ ṣùgbọ́n túmọ̀ ń tọ́wà nínú àdúrà yìí ó ti gbọ́dọ̀ wà nínú gbèsè ayé wa àkọ́kọ́ ni kárí pa ìṣòògùn o torí ń tọ́ fẹ́mi ṣàtẹ̀gùn lọ tí ẹ̀ bá parí
látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam. ọbẹ̀ pé wa tó ti báyìí báyẹn kan bá fún wọn kan fò lásán ni sniper lè yóò fi pa ẹ tẹ̀sí. Allahumma inni as'aluka bi anni ashhadu annaka anta Allah la ilaha illa anta al-ahad as-samad alladhi lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Kò jù bá ń lọ ẹ sọ sẹ́yìn àdúrà tẹ́ bá fẹ́ ṣe wọ́n gbà ní straight inshallah. Bákan náà eléyìí náà inú àdúrà tí nǹkan bá le koko fún yàn ọlọ́mọdé ò lè fa. Àmín. Ànábì lọ́kọ́ Ali ànábì kọ́ sallallahu alaihi wasallam. àbálí kọ́ lọ́kọ́ ni. Bismillah ala nafsi wa mali wa dini Allahumma rabbini bi qada'ika wa barik li fima qaddara li hatta la uhibba ta'jila ma akharta wala ta'khira ma ajjalta. Alẹ́ sèyàn, atúlẹ̀ sèyàn tó wà ń sálẹ̀ rẹ̀. Allahumma. Sàbẹ̀ mi nàbí tó kọ́ lélẹ̀. La sahla. Illa ma ja'altahu sahlan. Wa anta taj'alul hasana. Idha shi'ta sahlan. Ìmẹ́nu gbogbo àwọn ilé àdúrà nígbà tí nǹkan bá le. Tí wọ́n ní ọlọ́ máa wá àkọsẹ̀jáyé kọ́ ọlọ́ máa rúbọ kọ́ ọlọ́ máa ṣe gbá máa ṣe máa lójú orí lóyún ó wá kú gbèsè ọ̀rẹ́ kálukú mi kalẹ̀ gbẹ́ ọ torí Nàìjíríà yìí ní tí wọ́n sọ ni pé ẹni tí ò ṣe nǹkan rí ni ọ̀jẹ̀ gbèsè rí ò ṣe nǹkan rí ni ṣùgbọ́n gbèsè náà kú oríṣiríṣi àwọn èèyàn kan bẹ gbèsè ti fẹ́ kúlẹ̀ kú ọmọ ọjà Ọlọ́run láàjọ kan sùn rẹ wọ́n lá gbọ́dọ̀ la ilaha illallah gbogbo irú àwọn ẹni bẹ́ẹ̀ Ọlọ́run bá ní dá ògo wọn padà. Àmín. Àwọn tí irú rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sí wọ́n lá apá arántí ṣàdúrà fún wọn Ọlọ́run mọ́jà wọn náà bọ́ọ̀rù náà dẹ̀wọ́ bẹ́ẹ̀. Àmín. Àsìkò gbogbo àdúrà la wà yìí àdúrà wo sì gbà pẹ̀lú ògo Ọlọ́run. Ògùn wọn máa rí ìjókòó yà á máa rántí rẹ̀ tí wọ́n rọ̀ alhamdulillah ìjókòó Ramadan lecture àwọn ará Dugbe tí mo lọ mo rápẹrẹ gbígbàdúrà kálukú fi nǹkan wájú Ọlọ́run bí ìdìnnìlá rápẹrẹ gbígbàdúrà rẹ wọlé àjọ kan sọ lọ wọlé àgbẹrẹ ńlá ilaha illallah. A sọ yìí pé Allahumma kfini bihalalika an haramika wagnini bifadlika amma siwaka. Máa bẹ lọ́nba máa sá ó rí bọ́lá wọn máa padà bọ́ ọmọ ọ̀nà àbáyọ wá sí àwọn gbèsè tí ó jẹ. Bákan náà nínú àwọn àdúrà tí ó wà ń bí second to the last àdúrà tó wà ń bí inú so òun náà ni tí nǹkan bá tún lé náà ni tí nǹkan bá lé àwọn kan bẹ tí èèyàn tá àkọ́ bí yìí o àkọ́ bẹ́ẹ̀ so ti yé báyìí tí màá sáré fẹnu sọ tó yìí ṣe pàtàkì jùlọ fọlá tá a wà ní ọjà tó dáa ń báwọn ẹni bí gbé ó lè gbẹ́bọ wájú ṣọ́ọ̀bù ẹ̀ ń tọ́sẹ̀ lómi ìdíkì nínú pé eléyìí ṣojú lásán má níjẹta mo bá ń dàjí ìjẹrin mo bá àbá ọlọ́mọdé olúwa rẹ̀ kú eré bá bẹ̀rẹ̀ wà á kẹsàárẹ̀ kú ẹ̀bọ sọ́ọ̀tù tó wájú rẹ̀ pé ọmọ ẹ̀sẹ̀ òòṣà agbé nǹkan gidi wà wọ́n tó ń gbẹ́bọ wáyé ọmọ ẹ̀sẹ̀ fọ́ ọ sẹ́ni ẹ̀dín kọ́kọ́ tú àṣírí ògùn fún yín gbogbo ẹni tó bá ti bẹ̀rù ògùn ti mú kọ́nà kan sí àwọn àdúrà tá à ń sọ yìí ògùn ti mú ọ ìbẹ̀rù gẹ́gẹ́ lè sún fún máa ń wọlé ṣùgbọ́n tó o bá láyà tẹ́ ẹ bẹ̀rù wà láàyè àzìm èso ọ̀sàfọ́ tó o kọ́kọ́ rí ẹbọ tó o ní sórí àwọn ará bíi ìbúrú ni ẹbọ rèé ó tiẹ̀ tó wá gbé nǹkan ó wá gbé nǹkan gidi kó tiẹ̀ wá gbé yẹn wá kọ́lẹ́jà alára gidi kó kó $1 million sí ọmọ kan bọ́ ti fi ẹbọ ti gbà but tó o bá ti lè jẹ́ pé wọ́n ti ṣọ́ọ̀bù mi
bí ọmọ ìpínlẹ̀ tí ń bọ̀ ní ọ padà sí nǹkan ti ṣe ọ kí ni ń padà bẹ́ẹ̀ tẹ́yẹ̀ bá mú òǹdè lọ́wọ́ báyìí tó bá lóun fẹ́ náà lóǹdè tó bá ti di kọ́ lè bẹ̀rù pé òǹdè tó bá náà wà wá tọ́ ṣùgbọ́n tí wọ́n fi òǹdè tó bá ní àbúrò mú ọ ni ọbẹ̀ takátì ní tí máa kó gbàdú fún ọ ògbé ra lágídí ó ti jẹ́ láyà pé èmi ló ń fọ òǹdè wájú mi tó ti ń bá gbà tí ń bá kó bọ̀ tó bá súnmọ́ báyìí yọ ọ̀họ́ ni o ti dẹ́rù bẹ̀sù nìyẹn eléyìí kọ́kọ́ ó bí dànù tán lágbára máa kọ́ fún ọ ànábì ní tí wọ́rù bá ń bọ̀ èso ọgbà bòmí òṣèré ojú wọ́rù sí ń bọ̀ tó dájú ọmọ ṣe díẹ̀ tí ẹ bá ṣàṣeyẹ tè máa ń ràn ọbẹ̀ rìn náà tí ẹ máa rán nǹkan lù wọ́n máa gẹ́ẹ̀tì ẹ o tí wọ́n máa fúláṣẹ wà píkì kọ́ bọ̀tí wọ́n gẹ́ẹ̀tì ẹ tó gbọ́dọ̀ sí sáwọn pín obìnrin lónìí kọ́ máa ṣe láyé so àwọn ni bọ́tọ́ pín wọ́n ti èmi wọ́n ti kó mi dè tí ọ̀rọ̀ tó kárí yóò dọ̀dọ̀ ọ̀wọ́ ẹ̀ mọ́wọ́ rí. yóò dé bẹ́ẹ̀. gbogbo àwọn tí wọ́n ń fowó lẹ̀ tí a fi lọ sí ọlọ́run ọba ní bùkún yín o. amiina. tí nǹkan bá le la ilaha illallah. la ilaha illallah. al-azim al-halim. al-azim al-halim. la ilaha illallah. la ilaha illallah. rabbul arshil azim. rabbul arshil azim. la ilaha illallah. la ilaha illallah. rabbus samawati wal-ard. rabbus samawati wal-ard. rabbus samawati wal-ard. rabbus samawati wal-ard. wa rabbul arshil azim. wa rabbul arshil azim. sẹ́wárí àdúrà tí ó wà ní ìsàlẹ̀ yìí ó ní màá fi ṣàṣekágbá títí ìwé tí a ń hà yìí àdúrà ìtẹ́ bá ń gbọ́ gbogbo ǹṣe ṣé náà lọ́kọ́ rẹ̀ ok gbogbo ǹṣe náà lọ́kọ́ àdúrà nàbí ni o. sallallahu alayhi wa sallam. gbogbo bùkátà tó o fẹ́ kọ́ lọ́wọ́ bọ̀ bíyá pátá ló ti wà ń bẹ̀ gbogbo bùkátà tó o fẹ́ kọ́ lọ́wọ́ bọ̀ bíyá jẹ̀mọ́ ẹ̀ jẹ́ àfarabalẹ̀ tó lọ. gbogbo bùkátà tó o fẹ́ kọ́ lọ́wọ́ bọ̀ bíyá ni ló ti wà ń bẹ̀ àdúrà yìí. ẹ jẹ́ àmọ́ wí tẹ̀lé mi lẹ́yìn. Rabbi a'inni. Rabbi a'inni. Wala tu'in alayya. Wala tu'in alayya. Wansurni. Wansurni. Wala tansur alayya. Wala tansur alayya. Wamkurni. Wamkurni. Wala tamkur alayya. Wala tamkur alayya. Wahdini. Wahdini. Wayassir hudaya. Wayassir hudaya. Ilayya. Ilayya. Wansurni. Wansurni. Ala man baga alayya. Ala man baga علي. اللهم اجعلني. اللهم اجعلني. لك شاكرا. لك شاكرا. لك ذاكرا. لك ذاكرا. لك راهبا. لك راهبا. لك متواء. لك متواء. إليك مخبتا. إليك مخبتا. أو مبيتا. أو مبيتا. ربي. ربي. تقبل توبتي. تقبل توبتي. واغسل حوبتي. واغسل حوبتي. واغسل حوبتي. واغسل حوبتي. واغسل حوبتي. واغسل حوبتي. وأجب دعوتي. وأجب دعوتي. وثبت حجتي. وثبت حجتي. واهدي قلبي. واهدي قلبي. وسدد لساني. وسدد لساني. واسلل سخيمة قلبي. واصفي شفيمة قلبي. واسلل سخيمة قلبي. سخيمة قلبي. mo wá ní àwọn kan bẹ nípa náà ọjà àwọn eléyìí kò sí àwọn tí a kọ yìí ṣé mo rọ pé ẹ máa kọ for details ẹ kàn kí mi ò lẹ́kẹ̀ẹ́ gbóhùn nǹkan rẹ̀ dábàá so láìláìláìlá nínú ọjà tí a bá gbé ẹbọ kalẹ̀ abẹ́nìkan láwo pé lágbájá yìí aláburú ni àwọn eléyìí ọmọ Ọlọ́run ẹni ayé ni wọ́n àwọn àyà kan bẹ tó yẹ pé bí àyà kan bẹ nínú Al-Qur'an Karim alibami wa jáde kí n sọ Qur'an tó wà àwọn àyà yẹn là ń pè ní àyà ìbùtọ́lù sí múlẹ́mà ká ìwọ kàkà àyà ń sínú omi
máa gbọ́ àwọn ọ̀nà bíi méjì mẹ́ta ni mo fẹ́ sọ fún ọ kẹ̀kẹ́ àyà ń sinú omi ọba kàlẹ́ kọ̀ọ̀kan ọba kàlẹ́ mẹ́ta ọba kàlẹ́ méje gbogbo ògùn tí ẹ rí wọ́n rí mọ́ bí kan tó ọba ti dà bẹ́ẹ̀ ayé rẹ ti bàjẹ́ gbogbo ògùn àyà Kùránì ni o Suratu Taha wà bẹ́ẹ̀ bóyá bí tọ́wọ́ pé innama sanahu kaydu sahir wala yuflihu sahiru aysu ataban wáyà tó wà. قال موسى ما جئت به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره الكافرون. ìkáwà ń pọ̀ ha bóyá káwà Yunus sá Quran 20:69 èwo nìyẹn. وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد الساحر ولا يفلح الساحر حيث أتى. Verse kini 69 sura wo. Suratu Taha. Suratu Taha 69 so wọ́n gbé láti 68 àbí 68 69 ṣé kò 70 rẹ̀ sínú ok 69 nìkan ni ok 69 Suratu Taha verse 69 èwo ni kejì kọ́lá Musa májí tún bèyí sí rò inna Allaha sayubtiluhu inna Allaha la yuslihu amala al-mufsidin wa yuhiqqu Allahu al-haqqa bi kalimatihi walau kariha al-mujrimun àbí walau kariha al-kafirun na walau kariha al-mujrimun sura wo ni. Suratu Yunus 81. Suratu Yunus. Falamma alqa qala Musa ma ji'tum bihi sihr. Inna Allaha sayubtiluhu. Inna Allah la yuslihu amala al-mufsidin. Suratu Yunus aya kelo. Aya 81. 81 sẹ́ẹ̀tì gbọ́ báyìí Suratu Taha 69 Suratu Yunus 81 àwọn àyà yìí ẹ wá kakulẹ̀ òsù kìíní kejì sí kẹ kakulẹ̀ òsù kìíní kejì ẹ tasọ́mi ẹ dà bẹ́ẹ̀ gbogbo aburú tó rí mọ́nú ọjà tó rí mẹ́nu ọ̀nà sọ́ọ̀bù ẹ̀bọ tó gbé wá ọba jẹ́ gbére nu ọba tán ọ̀nà kanu tó ọ̀bà wa mọ àwọn súrà tá a dá pẹ̀ tó sì tẹ̀lé tí ọba ọ̀ka kò yẹ kí mùsùlùmí ó lè wà láyé rẹ̀ kọ́ ọmọ Ayatul Kursi yìí kò yẹ kí mùsùlùmí ó lè wà láyé rẹ̀ kọ́ ọmọ Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawmun lahu títí dé parí kó o sì mọ̀ kúlẹ̀ oṣù kìíní kejì sórí Ayatul Kursi yìí nìkan ó tó tẹ gbogbo òṣòro tọ́ta lè gbé wá láyé tẹ́ ẹ bá kọ́kọ́ ń kírun wákàtí márùn-ún máa rí i pé lẹ́yìn ìrun kọ̀ọ̀kan òun sí Ayatul Kursi yìí máa ṣe tọ́ ọ bá ṣe láti ìrun kan sí ìrun kejì ó ti wà lábẹ́ ẹ̀sán Ọlọ́run ò lè ṣàṣẹ ọkọ́rọ̀ ọ̀mọ́ àbí tọ́ bá gbàgbé ṣe ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀mú tá à ń sọ náà ní o wọ́n sì gbẹ́rẹ́ o ìwọ́tọ̀ náà yẹsẹ́ wò sọ́jà fọ̀páwọ̀ ní kí n máa ta ní àbọ̀dé oní kóńgò èwo lè yẹn tàtẹ́yìn òṣòríire ọ̀fẹ́ kọ́lé sẹ́lẹ́bù ní ìrànlẹ̀ sí ní àbáyégún wọn lọ bu yèpẹ̀ bẹ̀ wá ó ń ranù láì ṣe sọ̀fíọ̀ Ayatul Kursi yìí àti báwọn àbá wa náà ní ẹ máa ń darin kí ló táwọn èèyàn tó bu àwọn sóògùn àwọn àfà ní wọn ń dùwẹ̀ ọ̀fọ̀ àfà ní sọ fún yín pé ẹ bẹ̀rù Ọlọ́run lẹ́ẹ̀kan ẹ bẹ̀rù ayé lẹ́ẹ̀mẹwàá ayé ọmọ ayé ẹ̀yin ìyá ẹ̀yin lẹ́jọ́kọ́ mo fi yọ̀ yóò káàfọ́ ọmọ sọ báwọn àfà ní ìran babaláwo létí ọ̀fọ̀ babaláwo ń pọ̀fọ̀ lọ jẹ́jẹ́ rẹ̀ ó ní Ọ̀rúnmìlà ńgbà tí ń bọ̀ wálé ti sàlú ọ̀run wálé sàlú ayé ọkọ̀ ẹyẹ méje lọ́wọ́ àfà wa ní ara méje kọ́ mẹ́wàá ni o mẹ́ta lọ́sọ̀nù bẹ́ẹ̀ o kí ló ká àfa àtọ̀fọ̀ tí ò jẹ́ Kùránì àwọn àfa náà sì dáa kàpé Kursi yìí tí mo mọ̀. gbogbo ogun ló lè ṣe kò dìgbà tí a bá ń tọ́jú bọ̀lé kò dìgbà tí a bá ń tọ́jú bọ̀lé o Kursi yìí tí mo mọ̀ gbogbo ogun ló lè ṣe. kò sáwá sẹ gbogbo ogun máa tó wá dípò àfáàní gbẹbọ gbogbo àfáàtì bá ti sọ pé ẹbẹ̀rù ayé lẹ́ẹ̀mẹ́jẹ ẹbẹ̀rù ọ̀rọ̀ kí ọbẹ̀ bá yé ẹ̀jẹ̀ ni ìyẹn táwa ń sọ fún ẹ àṣọ pé ògbó wa àṣọ pé òsì Islam fún alọ́fẹ́ ni tá a bá sọ fún yín bó tá a bá sọ pé ń tẹ̀sí ọ̀dà kí la fẹ́ sọ fún àpò àfún yín gẹ́gẹ́ kò sí ìṣòro náà wà lẹ́yìn ọgbà wa ni mo fọ́ bá tẹ́lẹ̀ bẹ̀ lọ́wọ́ rẹ̀ búra kò sí ìṣòro náà tó o fẹ́ dá ọkọ̀ tí Islam ọ̀sọ̀ solution rẹ̀ lẹ̀
ọwọ́ alálàkálà lọ́wọ́ á di wàhálà tó ọ̀bà wọn túmọ̀ àlà má sọ fẹ́ nìkankan tó ọ̀bà ti mọ̀ túmọ̀ rẹ̀ má sọ fún yẹn torí tó ọba yẹn lè sọ àlà ẹni tó sọ fún in tó bá tu sí ní ọ̀sẹ̀lẹ̀ sí ọ èèmọ̀ tí ìsìlámù gbé kọ́ àlà lọ́rùn nu ilẹ̀ fún ọ̀rọ̀ pàǹtẹ̀ lọ́ba ọmọọṣẹ́ òun lè fẹ́ jẹun ebi ń pa ọwọ́ sọ pé ọ̀làlà eégún lé ọ lójú oorun kíní kan wá ní àlàjà wọ́n máa mú ọjà yín ẹ ti síra lẹ̀ pọ̀ jù àní ọmọ jìnnà sí àmọ́ sọ pé tó tú aláàsí ni kí wọ́n máa mú ọjà wọ́n mú ọjà yẹn ọ̀rẹ́ ní bọ́lọ́dọ̀ rẹ̀ mọ́ òun kọ́ lójú wọn mọ́jà kò rí iná ànábì sọ pé ní téèyàn bá tú àlàsí là lọ́wọ́ máa jẹ́. sallallahu alaihi wasallam. ntọ́sẹ̀lẹ̀ sànàbí gangan ni o wọ́n á padà mú ọjà èèyàn á ní wọlé ẹ̀kọ́ gbọ́dọ̀ jìnnà sí òun làgbẹ́já mọ́ ó ti wọ́ ga o owó tó yẹ kó fi ṣe nǹkan rí ẹlòmíì owó tó yẹ kó fi kọ́lé tó yẹ kó fi ṣe àwọn àfáàyàn rẹ̀ bá yẹ jù wọ́n tó bá a sùn wọ́n ti gbowó ọ̀sẹ̀ kò ní lọ́wọ́ mọ̀ ní sọ̀rọ̀ kẹsí ọ nígbà tí wọ́n gẹ́gẹ́ àárín wa tọ́lọ́wọ̀n dá kí mo sọ débẹ̀ náà. ìṣòro kò sí tí èmi ṣòro náà. Ayatul Kursi ó tó ọ kàṣe tọ́ba ti ṣe báyìí dá sí máa ṣe Kursi protection lọ jẹ́ fún ọ agbára kẹ̀kẹ́ àtọ̀ ṣùgbọ́n tọ́lá àwọn jẹ̀mú tá à ń sọ. kí ló dúkùú ní ìṣòro ọjà náà mo ní òsì ìṣòro kankan bóyá ntí ẹnu bá ń bá nù béèrè kò sí ìṣòro kankan tí ànábì tí ọba wa ṣàlàyé rẹ̀ lẹ̀ sọlá rẹ̀ sọlá àlàlọ́wọ́ adélẹ́bọ sí ọlọ́làgbé afọ olóúnjẹjẹ lójú oorun tó yẹ kó o jí kó o dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run mọ̀ sí wọn láìsí tí wọ́n so mo sì tún jẹun lójú oorun fúnra náà lọ sí ọ̀yẹ̀ pé mo wà jẹun lójú oorun wọ́n wá ní ó léwu inú ọmọ àrùn yín o ọmọ àrùn ẹ ó nídìí oorun jọ tọ́kẹ̀ nípa Ọlọ́run mọ̀ sí tí balẹ̀ máa rí bẹ́ẹ̀ lójoojúmọ́ wọ Ọlọ́run síbí ní gẹ́rẹ́sì táyé mọ́ Ọlọ́run pé ó jẹ́ owó tó ń rojọ́ rẹ̀ kí ó fọ olóúnjẹ sórí ìbẹ̀rù yẹn gẹ́gẹ́ ló ti pọ́ wàá gbójú bẹ́ẹ̀. wọ́n gbé chicken wà láìsí wàhálà lásìkò tá a wà ẹ́ pẹ̀lú fried rice tó nara já o tó máa jẹ́ tàwọn olùtọ́ àbọ̀tà pé wàhálà àwọn ọmọ jẹ́ lójú oorun wọn ó lè wo ipò yẹn máa ń wúwo ipò ó ti wú báwọn tó bá yẹ sọ̀n gẹ́gẹ́ ó ti wú ọ̀rẹ́ dì mọ wulẹ̀ sọ́bẹ̀ ní kankan kọ̀tún máa bọ́ kọ̀rọ̀ yàrá ọlọ àbí mo tún lè rí kíní ìsìn lálẹ́ ọmọ jẹ́ láti Nàìjíríà mọ̀ tó o ti arú ọ lójú Ayatul Kursi yìí takúlẹ̀ oṣù kìíní kejì máa fi rárá kó o tó sùn. gbogbo àwọn nǹkan ilé ìsìláàmù kọ́ wa àfààní ọlọ́ọ̀bẹ̀lọ́n àfi ìjọkan oṣù rẹ̀ bẹ́ẹ̀ èyí tá a sọ yìí kí ni mo fẹ́ fààyè ìbéèrè lẹ̀ àbí ọ̀sán ìbéèrè yìí kọ́lọ̀ ń kọ́ sànù wa. bó ti wù kó lè pé ní ìlú kan ó ti dájú pararun fáwọn kan nínú àwọn àtàyè ọlọ́run káwọ́ mú wá ọba olóore káwọ́ mú wá ọba olóore. jọ̀wọ́ ẹja ní ọmọ ọmọ ìkìlọ̀. jọ̀wọ́ ẹja ní ọmọ ọmọ ìkìlọ̀. jọ̀wọ́ ẹja ní ọmọ ọmọ ìkìlọ̀ lẹ́ẹ̀kẹ́ sí. gbogbo jọ̀wọ́ pátá ẹja ní jazakumullahu khairan. Ànábì ní tí ẹnìkan bá sí ọ ní oore èyí tó fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ òun náà ni pé kó sọ fún pé jazakumullahu khairan. ọ̀rẹ́ ẹja wúbẹ́ àwọn stars wa Fadilatu Sheikh Sulaiman SRK à ń wí bẹ́ẹ̀ fún ọ pé jazakumullahu khairan. ọlọ́run pa alẹ́ ní láàrin ìṣẹ́jú péréte gbogbo àti abá ní ìbéèrè wọ́n lè máa fi sọwọ́ sí wa nígbà ju ìbéèrè bíi mẹ́ta àbí mẹ́ta náà lọ kí ibi ètò tá ń lọ báyìí òun náà ni pé a fẹ́ gba donation tẹ̀lé mi. ọba fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè. ẹgbẹ́ bá kọ́ wá bábí ránṣẹ́.
gbogbo àwọn tí a bá tún ní ìbéèrè tàbí béèrè à ń lọ síbi donation báyìí a bá sì ti gba donation yẹn náà tán á gba ìbéèrè bàbá àgbà tí wọ́n sì ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ìgbà tí wọ́n bẹ́ ṣe wá sí torí pé kí wọ́n lè tètè àwọn àgbà ìkònà fún wa á sì gba ìkònà náà bẹ́ẹ̀